yà mò ń bọ̀ máa pa service láìpẹ́ àjẹ́ kan dúró. nígbà tó nìyẹn ẹkùn fún ẹ ìyá tó tún mọ̀ tó fà kẹ̀rẹ́ fún ọgbọ̀n ẹkùn èmi ni àdúpẹ́. ẹ̀rọ kúkú. ẹ̀rọ kúkú. kí ni ìtumọ̀ yẹn. mo ní kó má bínú mi. tí mo bá fẹ́ dáhùn padà ń kọ́. tó bá fẹ́ dáhùn náà wá sọ pé àpé. àpé. nípa tó èmi nìyẹn. tó bọ́ fún fún ẹ̀ tó lọ́mọ èmi ẹkùn. àpẹ. báwo ni gbogbo ẹ̀. kọ́kọ́ náà látúbọ̀sùn mo gbé táǹkì fún ẹ̀ mo dúpẹ́ ọwọ́ ẹ̀ gan fún tìbí tó fún mi ní ìrọ̀ síbi fíìsì tó ń ṣe pàtí fún catering yẹn tó mọ̀ ọ́ rẹ̀ báyìí pìrìn méjì náà ó mọ̀ rí ní ìjókòó kàmí kan sọ fún yín pé èèyàn tó jókòó yìí náà ń jẹ àwọn ará bíi náà fẹ́ wá gbà mọ̀ wá rẹ̀ bí ìpín yẹn ti jáde náà mo fi júbà rọ mo tún fi júbà padà ó tún wá mo tún fi júbà rọ mo tún fi júbà padà káwá kan sọ fún mi pé gbé ẹ̀ fún kàndìdè ni bó ti ń parabọ̀ mi ní gbà fún ìrọ́ mi bó ti gbà yẹn mi ní látọ̀rọ̀ ẹ̀rà tó wọ̀ sí ni ó yá ṣe júbà yìí ní ìmọ̀ra túbọ̀ sí i mo ní ẹ̀kún mi gómìnà àwọn ti ṣe ní gbogbo ìgbà lónìí òkè kí ọjọ́ kó fún bíi tí àwọn èèyàn wà fún reception àbí kí ló ń pè kí ní ọ́fíìsì reception. ìjókòó náà mò ń wò níbẹ̀ káàká tí mo ń wò pátápátá báyìí tó kà pẹ́ ni ó tún wọlé ó jáde ó wọlé náà ó jáde mo ń pe ìwọ̀rọ̀ bàbá àdùmáyé ṣàánú fún mi pẹ̀lú kùn tí mo wá báyìí mo kọjá sí fíìsì kejì kékeré tó wà fún gbẹ fíìsì yẹn bó ti wòwé ẹ̀ báyìí ó kàn sáyìn fún mi ní 60% ó gbé ní ọ ní sẹ̀kẹsẹ̀ tó mo já èé gbà mo wò tún wà mo wò sí kó má lọ tún pè mí padà pé kò rí bẹ́ẹ̀ mo fẹ́ ó dèrò mi ká rẹ̀. èmi ti mọ ọkàn tí mo tó lẹ̀ ọlọ́run ṣé mo kọ́ tó nǹkan máa sọ fún mi ni pé kẹ́ farabalẹ̀ kẹ́ bá wọn handle catering services ilé dáadáa. in fact àwọn oúnjẹ yín kí wọ́n jẹ́ kọ́wọ̀n pé àwọn oúnjẹ irú ẹ̀yìn ní bó ṣe máa dùn tó ti yẹn sìn nítorí pé kí ni bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn socialite gidi ni wọn onífàájì ni o kò síbi tí wọn mọ ní gbogbo èkó yìí ọlọ́run nǹkan tí máa ń ṣe ní pété bá ti wáyé kó tà wọ́n lọ́rùn ẹ lè ti pàṣẹ ọ̀dọ̀ wọn ṣe mọ̀ kí tó máa get àwọn catering jobs contracts kan látọ̀dọ̀ ọ̀rẹ́ wọn kọ́ máa tún máa jẹ́ kó máa àwọn ọ̀rẹ́ wọn kankan àwọn àgbéṣẹ́ fún yín láti bẹ̀ ibi táwọn ní wà nìyẹn ṣe nílẹ̀ rẹ̀ kékeré lè kékeré ni owó ńlá ò ń bọ̀. òtún ti fún mi wo tí mo bá mú ọbẹ̀ yẹn báyìí máa dẹ pa ní àtún wọn máa wọ ọmọ ìjàṣẹ́ ìgbẹ́ mi ká ìlú ń dáná máa wà fún wa mo mú èdè díndé pani pẹ̀lú ata mo tún mú ìgbéra díndé pani màá gbé ìpì àwọn tó wà ṣẹun báyìí màá gbé ìdó wọlé ọ̀yà màá kó fáwọn sẹ́gbẹ̀. ṣé nǹkan tí mo sọ ṣe rí ẹ̀ ṣe èèyàn bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo ọ̀nà tí n bá ní tí máa ti lè assist yín òun ni náà máa ṣe ok ẹ wúrú ọ̀nà tẹ lálẹ́ fún mi yẹn ọ̀nà mọ́tò rẹ láti kú tọ́nu tá a bá fẹ́ ra mọ́tò nsìn mo tún bá ṣe máa rà wọn bí ti máa gbé gbà ó ní ogún bọ́sẹ̀ mi náà rà pò láti bẹ̀ náà eré tí yín nìyẹn sọ́dọ̀ tó ní. àpé kàkà ọ̀la ni o. ohun kìíní mi. mo ń mú àbí kí àwọn fún ọgbẹ́ mi wá sí fún. mi ti parí ilé. dàí mú ara nínú ẹgbẹ́ dàámù kí n dá wá síbí o èmi ìjọba wá síbí o. ó yà kíákíá kí mi máa dà fún inú ẹ̀ fún ẹ kó dájẹ́ gírígí. ọ̀ṣọ́mọ ti ẹ̀gbọ́n pọ̀ ó ti lọ yọ kọjú àjọ. ọ̀ṣọ́mọ ti ẹ̀gbọ́n pọ̀ ó ti lọ yọ kọjú àjọ. playboy ti ẹ̀gbọ́n pọ̀ ó ti lọ yọ kọjú àjọ. mo ti ṣe tọrẹ méjì ó ti lọ yọ kọjú àjọ. mo ṣe tẹ̀gbọ́n tábúrò ó ti lọ yọ kọjú àjọ. Mr. Ṣọmọ kí ló fẹ́? Kí ló fẹ́? Ọ̀ṣọ́mọ kí ló tún fẹ́? Kí ló fẹ́? Ọjọ́ ti wájú lẹ́nu, ọjọ́ tẹ̀yìn kúlẹ̀, ó ti ṣe tábọ̀ tún mú, ó tún fẹ́ lọ mú tó sí ọ. Kí ló dé? Wọ́n pàdé lè àbí gírí ẹgbà mi.
ẹrù sí ń gbà mí bàbá tó ń gbà ojú mi lẹ́jà wọn gbé mi mú ni gbogbo òṣèlú ilẹ̀ lẹ́sẹ̀ mi lẹ́sẹ̀ ni àbí kí ló mú yín gan. èmi ló ní tán dá ọmọ lójú báwọn. ṣé lè tí ì mọ̀ ilẹ̀ ìmẹ́lẹ́ aago mẹ́sàn-án. mẹ́sàn-án ló wá jí mi. aago mẹ́sàn-án tí ìdìde ojú òtì yín àkùkọ kọ̀ lẹ́pọ̀ ṣe ó ní sílẹ̀ tí mo náà mú. àkùkọ tó bá kọ lásìkò tí ọ̀yọ́ kọ́kọ́ ó dẹrùn apẹnu. abájọra yín. táàgùn mọ́kànlá ìlú táàgùn kìí ìlú. ṣé ilé tí ì tó. òun iṣẹ́ mi lọ fẹ́ràn mi. sọ́ọ̀mù spẹ́ẹ̀tì sáà nígbà ní àárọ̀ gàgà bí ìgbà ìpá ìjáde. bóòtù ẹ ti jẹ́ ná. ẹ ṣe eré mi yà ná tẹ́ ẹ bá jẹ́ ọmọ Yorùbá gidi tó sì mọ́ ti náà lù ẹ mọ̀ wọ́n àpẹẹrẹ tó yẹ kán fún àná sẹ́yìn mọ̀ pọ́n lànà ẹnìkan èrí fi ni. orúkọ lànà ẹlùkù lànà ìmọ̀ nẹrù kọ́mọ nẹrù bíi pẹ́pẹ́yẹ tí ń wá àwọn ọmọ rẹ̀ orúkọ lànà kọ́mọ mìírí báyìí bí ẹ ti ọjà wílé. ó dà pẹ́ tí múra ni ẹ fẹ́ bú mi ṣé ọlọ́dẹ mi ọ̀bá ilé ẹjọ́ wọn àlọ́ pé àbúrò mi wá yóò wá fáyè mi yóò fi hàn yín nílé yóò fi kẹ́ ìmọ̀ pé mo jẹ́ nílé yóò sọ fún yín. olùsọ aláìlójútì ayálégbé. wọ́n ń bọ̀ wọ́n àfáyè mi hàn yín mo kò yé kò lé. àná òsínwó ni olùsí oṣooṣù ká lóun gbégélé ọlọ́run ó bo ohun ẹ̀ jẹ́. sáà fàyè mi hàn ó ń gbọ́ tùǹgbà ṣàbá àtàwọn olùsúgbò wọn lóye nìyẹn tùǹgbà tàtúnú. tùǹgbà ó tún bẹ̀rẹ̀ owó ọlọ́sí ọ̀gbọ́n fún ẹ̀ tó fi ṣe ìdílé ó tún lé. ayé ìyá ayé ò sì wò mọ wá wá ìtẹ́mọ̀ jì mí kúkú mọ́lẹ̀ lónìí ni ọkọ mi bá lé ilé ìtẹ́yìn jì mí kúkú ṣe ẹ sọ mi ńgbà tí ń sùn nílé mi ká ẹ mọ̀ sọ mi ńgbà tí ń jì. kí ló dé rí nígbà tí mo dé àárín ilé nǹkan bí ó ṣe mú ọwọ́ méjèèjì tí ń wà ní nígbà tí ń wá kẹ̀kẹ́ tó tún gbẹ́sẹ̀ sí tí ń gbọ́ọ̀kì tó wà rẹ̀ nílẹ̀ kàtàbà àlàyé àmì tẹ̀ kọjá wá pa ni mo pè kí ní kankan sí gbé ìyá ń báyìí níṣẹ́ ló wá gbogbo òpàkọ́ ọ̀hún báyìí tí gbogbo ara mi ń gbọ̀ sóòsóòsó ọlọ́run èmi ìrìn òun ní òkú níbo ọ̀dá sí tó láwọn èèyàn gan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọkùnrin ládùúgbò wọn ò sì lè bọ́ ọ̀sán ọ̀dà wátá jẹ́tẹ̀ láàsọ fún ọ. táwọn fẹ́ náà méjèèjì gan ẹ̀ ń bọ́lẹ̀ gbélé wọn gbé jáwá sọ̀rọ̀ lókun lọ́rùn mi ò fẹ́ rà lọ fi o má náà bá sì sí èrè kọjá kórí òun ó pé o. ẹ ní tìjú o tí ò bá dẹ̀ jẹ́ condition tó gbé mi wá fẹ́ irú èèyàn rádaràda rú yín kì í ṣerú bẹ́ẹ̀ ni kì í ṣerú ẹ̀ kì í ṣerú ẹ̀. èyí tí èdè òun tá a bá wú ọmọ ní kọ́ńtísàn ló ní yọ fẹ́ mo fẹ́ mọ tún di kọ́ńtísàn tó jẹ́ kó fi ọmọkùnrin yìí kí ló fẹ́ kí ni bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀. àti mi jọ ó ti tó mi ò fẹ́ kọ́ ọmọkùnrin yìí wọ ẹ̀rẹ̀ jọ mi ò fẹ́ kó fi ń fọ̀nù. mo ní kò ṣàràjọ nísìnyí náà kó ọgbẹ́ kó wá rọ̀ síbi ìtafíì náà. ṣàfihàn. ó ní rọ̀ síbi tí mo ríṣẹ́ fún ẹ ni. ní ọ̀dọ́ bì kan lásìkò tí mo fẹ́ jí kọ́ mo jí ẹnu àlá mo wà inú gbádùn mo wà ẹ̀kan dédé dá ọmọ lójú ni. kì í ṣẹjọ́ ẹ̀ àwọn Yorùbá máa ń pòwe pé tíyan bá ti rí ẹni gbà yín lọ́wọ́ ìṣe ló máa gbé ìgòrò tọ́ tira kì í ṣẹjọ́ torí mò ń bọ̀ ẹ̀ náà ló fa gbogbo òṣì tí ń bá bí mi fún òdì nísìn mo lè ṣe ẹrù kí n pò ẹ mọ́ ẹ̀ ń bíbá yìí nísìn. ọlù mi ọlù ọkọ rẹ. dídé múra sọmọ bá lè mú. paramọ́ nísìn kó lọ wẹ̀ paramọ́ lọ múra. ọ̀dà náà mo ti gbọ́n wọ́n lọ lè múra àmọ́ mo fẹ́ sọ nǹkan kan fún ọ sọ̀rọ̀ nígbà tó wà tọrọ mi lọ́wọ́ àwọn tí wọ́n ní mi wọ́n sọ fọ́mọ fìyà jẹ ni wọ́n lù mí kúkú báyìí ọlọ́run ṣe bí ìyàwó ṣe bí bàbá yóò sì mọ̀ pé ní bàbá bá ó sì mọ̀ pé ìlẹ́ nìkan o ẹ mọ̀ pé ìlẹ́ nìkan kan tó mọ̀ fìyà jẹ mí o mi ò sí sọ̀dọ̀ ẹ̀ṣẹ̀ pé mi ò mọ nǹkan tí mo ṣe o ojú ní tì mí fún ọ ọ tẹ̀ sí o. wá tó o bá fẹ́ kí n fi ẹ́ pé rẹ̀ bí ọ̀gẹ̀rẹ̀ tí ọ̀bọ fẹ́ jẹ nísìnyí náà paramọ́ kò wọlé ìwẹ̀ ọ. ààrẹ sẹ́wà jẹ́ kí n wọlé sí àárín ibi tí ọ̀rọ̀ dé dúró yìí. òní la sì mọ wọlé. ẹ wò ọkọ ìyàwó lápáta bàlájì wọ wò ní oníyẹ̀rì tu yẹ́rì ètè mo fẹ́ sọ kíní kan fún yín o wọn kọ́ yóò ṣe lásán o bẹ́ẹ̀ mo sọ fún yín ṣùgbọ́n ọlọ́run wà láàrin jùlọ yóò dé ògbọ̀ ká lójú ẹ̀ àbí tí kì í bá ṣe ọmọ ìyá mi tó bá pa aṣọ kẹ lára mi ògùn yóò kà lójú ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín ó ṣe ẹjọ́ náà mo ti hùwì bá fi lówó ọlọ́kọ tó tún náwó lé lórí. bàbá tẹnu rẹ dáadáa mú wọn náà. jọ náà mo fi bẹ̀ẹ́ mi ò gbá àwọn ẹbí mi wá fi wọlé pẹ̀lú ẹ̀ mi pẹ̀lú ẹ̀ ló ní ọ̀rọ̀ gbàlagbà ní láàrin wa kọfí ara ẹ̀ wọlé ní sísè. gbàlagbà ní láàrin wa àna rẹ ni ó lè sọ sí ọ̀rọ̀ kankan tó bá ń ṣẹlẹ̀ láàrin fún àbúrò pẹ̀lú kọ ẹ̀. fìdí rẹ nílẹ̀ mo fẹ́ bọ̀ sọ̀rọ̀. tó bá fẹ́ kí n jókòó fún ẹbẹ̀ nìyí. sáfìdí rẹ nílẹ̀. wèrè náà wọn láì dé ẹ̀já. jẹ́ ń jókòó kí n gbọ́n tí èrè fẹ́ sọ fún mi. lọ́wọ́ náà àwọn onímọ̀ tó fẹ́ sọ̀rọ̀. mi ò ní ọlọ́run iṣẹ́ mi lè sọ̀lẹ̀ mi ìsálápámọ́ ṣiṣẹ́ mi ì sì sálápá kí kò yọ mo ti ní lọ ṣiṣẹ́ sẹ́yìn mi níbi lọ bẹ̀. arọ èlò wa ní owó ọkọ̀ arọ. owó ọkọ̀ mi 4,000 owó tí ń ṣe fi jẹun 2,000 mi ò ní wọ bọ́ọ̀sì tàṣí ni wọ. wọ́n tàwọn ṣe fà rí. náírà náà ló máa gbà níbo ló ti fẹ́ rí sẹ́fà.
sẹ́fà kọ́dà sí fà. Yorùbá náà ó pòwe ó ní nǹkan tí kùnrin bá nílà ló fi ń ṣe fún ìkọ ìyàwó ẹ̀ tí bá nílà ni máa fi ṣe ìyàwó fún ẹ̀. Olùdí náà lè wà ìlú kan ni o. Gbà wọ́n ọkọ nìyẹn oúnjẹ nìyẹn. ṣé iye tí mo béèrè ní bọ́bájọba léńdé ló gbé mi dé ni ó dúró sọ́ba léńdé wọn ó fòmù rẹ̀ kó yòókù tí ń fi wọkọ̀ dé kò yìí. Ṣé ẹ̀dùn náà etí ńlá ni ọwọ́ tí ńlá ni ọwọ́ tí ńlá ni ọlọ́wọ́ ṣé owó ta ṣí ló fún ní ìsìn àbúrò wọ́ǹsì nítorí àmì ìṣe tó yan bọ́ pọ̀ kò tó. Wọ́n tí mi ó ti tó. ìṣó ọwọ́lé sí la. Àyè tí mo fẹ́ ṣe fún ẹ ni pé má jẹ́ kí n dé wá bá fún ẹ nínú rẹ kó máa tan tẹlifíṣàn sílẹ̀ kó máa wà bí kó máa sùn tí n bá pàdé bá ẹ níbí ò ní gbénú rẹ ìmọ̀ tó ti gbé sọ̀rọ̀ ẹnu fún mi nígbèsí ayé mi níra nu yẹn ó dìde. Owó àbúrò mi mo. wọ́n dìde ẹ̀sìn wọn lọ tí ẹ̀bọ́n ti ní kí n lọ wọn sì jiyàn pé ẹ lọ o. aláìlójú tì. The chief press secretary. My governor. agbẹnusọ ìtọ́gbà ìjọba yẹn. My governor. akérèdé òjòkó ni. Ọ̀rọ̀ yóò gbàdé kó rárá. kí ni ìtọ́jú ẹ̀ kọ́ lọ́wọ́ báyìí. Wàhálà wa. wàhálà wàhálà kí ni jókòó báyìí. ẹ má máa bẹ́ẹ̀ wà mí tó bá ti ní problem wà báyìí mi ò kì í yíra ní ilé lọ kí ni problem náà. Your Excellency, last trip in sí London, àwọn bolẹ̀ dédédé. Bọ̀ ẹ dé Manchester. Manchester. mo kọjá bẹ́ẹ̀. Ẹ gbàgbẹ́ kọjá o. Ẹ débẹ̀, ẹ dúró ń bẹ̀, ẹ sùn ń bẹ̀ ìjọ méjì. orí mi mo dúró ń bẹ̀ ó tún rí mi mo sùn bẹ̀ ẹ á jẹ́ pé mo sùn bẹ̀ yẹn. Ó kọjá bẹ́ẹ̀ o. Ẹ rí obìnrin kan tó ń pè ní Mrs. Sawyer. mi gbọ́. Bẹ́ẹ̀ ni Mrs. Sawyer. yes kí ló ṣẹlẹ̀ sí. So gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó ti délé ń bí o àwọn press ó ti dọ́wọ́ wọn wọ́n dẹ̀ fẹ́ lò ó dẹ̀ máa jáde in fact ó yẹ kó jáde ní by next edition magazine ó yẹ kó bá jáde. ìríkùrí ni àwọn journalist yẹn rí yẹn journalist tó lajúlẹ̀ tó ń rírù yẹn sọ̀rọ̀ ìpínlẹ̀ tó fojú yẹn ṣe nǹkan rẹ̀. bí ó ṣe wá ní jáde òun náà ní gbogbo mi wá bí. iṣẹ́kíṣẹ́ ló ṣe yẹn iṣẹ́kíṣẹ́ ló ṣe ìwọ ló máa wá já iṣẹ́ ìròyìn náà gbọ́dọ̀ jáde kò gbọ́dọ̀ jáde ní gbogbo tó bá máa ṣe láti rí wípé kò jáde yẹn mo fẹ́ gbọ́. kò ní jáde. very good n tí mo fẹ́ gbọ́ náà nìyẹn. na kí ni cost implication. ẹ jẹ́ n pè wọ́n a negotiate by first thing lára ọ̀la máa kàn yín lára. òtún sọ yẹn di proposal ní ṣòtúnṣe náà máa package yẹn ni. àwọn náà lájọ ń sọ pé kò gbọdọ̀ jáde. wọ́n máa negotiate lórí ọ̀rọ̀ mi. bí o ṣe ní jáde náà là ń láti rìn ọ̀rọ̀ yẹn gba kínní ọ̀rọ̀ yẹn burú jù. ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò dáa anyway gbogbo nǹkan bá máa ṣe lórí ẹ̀ pàtàkì gbọdọ̀ kọjá alẹ́ yìí. kì wá ní ṣe pé kí wọ́n á tún kọ́ tán kí chief of staff máa approve ẹ o. ṣé chief of staff fi ti ẹlẹ́ máa fúnra ní approve ẹ̀. abẹ́ta ò torí ọ̀rọ̀ yìí kò ń ṣe nǹkan téèyàn ń dákẹ́ pẹ̀lú o. wo sórí kò gbọdọ̀ fẹ́ mi kò ní jáde sórí mi sí sọ́yà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yẹn tó bá rí ìwọ gan ò jẹ́ sọ pé kí gọ́ọ̀mù ẹ̀ má débẹ̀. virgin lover. virgin báwo mo ní mrs underline mrs ṣètúlẹ̀ virgin dánkù tí n bá pẹ́ dánkù wà ní mo pẹ́ dánkù. ẹ máa pè é sí ẹ máa lè àfihàn sí. anyway kò gbọdọ̀ jáde kò ní jáde. sórí woman yẹn bí cousin ló jẹ́ sí àwọn ìyàwó mi. ìyẹn burú díẹ̀ o. sórí káwa ṣe nǹkan tí ó dáa as gómìnà èyí tẹ dátàdé kẹ́hìndé tẹ pa kẹ́ni pé kò jáde. kò ní jáde. mo jẹ́rìí ẹ. kò ní jáde. lọ sọ́fíìsì ẹ. my governor. kò ní jáde. sórí ó burú ti bí tó ń tẹnu wọn yẹn má sọ bẹ́ẹ̀ mọ́. kò burú jù. kò ní jáde. kò burú jù dáńkù kò burú jù ó ní kọ́tọ̀kọ́tọ̀ ẹ̀gbọ́n kí ló lè tó bẹ́ẹ̀ kí la mọ̀ kí lè ṣe kí ni mo ṣe tó lè tó bẹ́ẹ̀ kí ló lè tó bẹ́ẹ̀ èèyàn ń ṣe kí ni mo ṣe kí ni kí ló lè tó bẹ́ẹ̀.
Rose. Sir. Mo check account mi. Mo rí pé wọ́n ṣe sanwó kan sínú ẹ̀. Ṣé wọ́n ló ṣe? Bẹ́ẹ̀ ni èmi ni mo san síbẹ̀. Ń wo náà pé níbo ló ti fẹ́ wá. Àmọ́ eléyìí pẹ́ tẹ́tẹ́lẹ́ ó máa ń yá kí ló tó fẹ́ kó fi pẹ́ kó tó sanwó síbẹ̀. Ọ̀gá, ó ní reason. Kí ni reason ẹ̀? Ṣé mọ̀ pé business tá à ń ṣe 30-70 ni? Tí wàhálà bá dẹ̀ máa dé nsìn, a máa jọ jìyà yẹn dọ́gba ni. Reason nìyẹn tí mo fi tètè san sí. Rose. Come, sórí business tá à ń ṣe yìí, deal tá à ń ṣe nílé iṣẹ́ yìí, èmi àti ẹláìjọ mọ̀ sí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Àárín èmi àti ẹ ló wà. Ṣó ti yẹn sìn? Àmọ́ kúlẹ̀kúlẹ̀. So kí ló wá ń jẹ́ láyà tó wá sọ pé bóyá 70-30 kan ó lè dá wàhálà lẹ̀? Kò possible. Wobi, number 1. Sórí deal tá à ń ṣe nílé iṣẹ́ yìí, èmi sọ fún yín pé wàhálà ọkùnrin ti díẹ̀ ṣẹlẹ̀. Èmi mo sọ bẹ́ẹ̀ fún. Ìyẹn ni 2. Sórí 70 tèmi ń gbà mi ìfọwọ́ kan. Ó dẹ̀ nídìí. O ṣáà bí mi àtẹ́ṣe wa. So èmi ń tọ́jú 70 tèmi nítorí ìgbà tí mẹ́tẹ́ máa di báyìí. Kò lè máa rí nǹkan kan ná. Gbogbo 70-30 tí wọ́n ń sọ yẹn paperwork lásán ni. 70 tèmi yẹn wọ́n ló ní. Láìtàlá 100% ẹ̀wọ̀ ló ní gbogbo ẹ̀. Kò sí nǹkan tó fẹ́ fi ṣe. Kí ni future tí mo ní? Pẹ̀lú wọn married man, ọlọ́mọ 3. Look, èmi tí mò ń tẹ̀lé ẹ, tí wọn náà dẹ̀ ń tẹ̀lé mi, orí mi ò kú, kò yẹ kí mo ṣe èrè, mo mọ nǹkan tí mò ń ṣe. Mo mọ bí ṣe ń tolé mi sí. Tí mo bá dẹ̀ fẹ́ tí mo dẹ̀ mọ̀ pé máa fẹ́ mo máa yẹ tí máa fi ẹ́ sí. Ẹ̀sọ́ kò lè sí problem lórí ìyẹn. So ti yẹn sìn. What I'm telling you ni pé business yìí á continue. Because èmi ò ní gbà kí wọ́n discontinue sìn. Ó máa affect our méjèèjì náà. Ṣé o rí bẹ́ẹ̀ ni? Orí wọ̀ ní burú o. Ṣàmì. Ọ̀gá, tá bá máa continue. A ṣe ní 40-60. Rose, ó dá mo ti gbọ́. But after tá bá parí eléyìí ni o. Máa rí máa ronú sí o ti gbọ́. Excuse me, sir. Ó dà pé máa tẹ́ expect yẹn today. Nìkan wọlé. Ó yá, lọ parí iṣẹ́. All right. Ẹ gbọ́gbọ́n. Mo gbọ́gbọ́n oko lórí mi o, gbọ́n oko gbọ́n. Ọmọ tó ga. Orí mi ti kọ́ sá lọ fíò. Mo rò pé onífẹ̀yìntì ni. Ọ̀pẹ̀lẹ́ kò sẹ́yìn bẹ́ẹ̀. Kí ló ti wá pé mo ti ń expecting látàárọ̀? Ó tún yá mi ni. Àsìkò tí mo jí mi èjì. Ọ̀rọ̀ ṣẹ́ tó múmú láyà mi ni bí ìbá ṣe pé ó múmú láyà mi. Èmi àmọ́ ìjí láago 5 rọ̀lẹ́. Kò dá èmi advice yín o. Tí wọ́n bá ní kẹ́ wá bá òun níbi iṣẹ́ nídìí aago báyìí kẹ́ sì tè ṣe nítorí nǹkan tó fẹ́ ṣe. Ṣé bá aago kan ló èlò? Ṣé wọ́n ti pẹ́ jù ni? Sherry, in case of another time kẹ́ máa keep to time. Yeah, anyway, now nǹkan tí ẹ bá wá ìbá ní kẹ́ bẹ̀rẹ̀ straight. Àmọ́ Sherry ó yẹ ká jẹ́ kó wà official. Kí lorúkọ yín kẹ́ ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́. Sókọ tèmi gangan tí wọ́n sọ mí. Wọ́n sọ mí ní Àdìmẹ́rù Ṣèédù. Àbúrò ìyá mi ń lọ sọ mí lómi ò ṣe ta kókó. Àwọn ìdílé ìyá àwọn ni wọ́n sọ mí ní oníparí ẹ̀sìn. Ṣé ẹ tún á rí àwọn tí wọ́n jáde tí wọ́n dá mọ̀ gan tí wọ́n mọ̀ gan débẹ̀débẹ̀ àwọn yìí gan wọ́n á mọ̀ pé mi ní old school. Àmọ́ tẹ́ bá wá táfù tẹ́ tún á jáde kó tẹ́ lọ bí Tógò Àbájáṣẹ́ old school làpẹ́. Wọ́n pè yín. Old school làpẹ́. Bàbá ń bá rí ọkọ mi àpò ìtàn àkókò pọ̀ níbi ọkọ̀ wa parí sí gan ni ẹ tí o tóun gbà ẹ lè lẹ́mi òkè tóun gbà
tó ń gbà. ilé ìwé wo lẹ lọ alákọ̀ọ́bẹ̀rẹ̀? School. Mo lọ Alábídì Sídìgbì bá bíbẹ́ bí bọ̀bọ̀bú a e ẹ i o ọ u ajá bí bàtà sí ságo ukùkù. ó ti yé mi. Secondary school? Second kẹ̀ mi àwọn fọ́ọ̀ṣì second bó fọ́ọ̀ṣì ni àwọn kíláàsì báyìí fọ́ọ̀ṣì ni gbé fọ́ọ̀ṣì lọ́nu. ìyẹn kọ́ ni mò ń sọ àní lẹ́yìn tẹ kúrò ní primary school iléèwé tẹ tún lọ. mo mọ̀ lọ káàkiri gbogbo sùkúù mo lọ nígbà tí mo tẹ̀ ni mo bọ́ sí Morgan 2. ẹ lọ sí Modern 2 lẹ́yìn yẹn ńkọ́? mo lọ sí Unipetro. Unipetro. kò síbi tó ń jẹ́ Unipetro. fásitì mọ̀ nù fásitì lákọ̀ọ́kà. Unilag. Sililag. Now, if you are assigned a duty, how will you handle your designation? If I sign a duty, a song digination. Sẹ́ẹ̀rì ti digi o, àwọn tí máa ń bẹ lóko, àwọn ni wọ́n mọ̀ digi. Àwa tá a bá ń bẹ ń gbòòrò, àwọn mọ̀ di ọkọ̀ mú. Ẹni tí ó ṣàgbẹ̀, tí ó sì ṣiṣẹ́ oko, kò lè digi, ìyẹn ni digi. I mean, how will you handle your designation if you are assigned a duty? Ó mẹ́mi rántí kántàtà òpéràtà. Àwọn ọlọ́kẹ̀sìrà nígbà tá à ń ṣeré sí ata. Tẹ bá gbọ́ ìbá ọyẹ ṣá. Ìbà fáwọn tó láyé o, ìbà fáwọn tó nílẹ̀ o. Ìbà fáwọn mọ̀mọ́ wa ìbà. Okay. Ìbà fáwọn yèyé wa ìbà. Ẹ tó rí. Mo ti rí. Song no. Yeah. Now, Sherry, màá wà candid pẹ̀lú yín. Yes, if you are candid, I condom. I condom. You candid, I condom. Nǹkan tí mo kàn ra rí pẹ̀lú nǹkan tẹ́ bá mi sọ́nsìn èyí tí mo béèrè mo rí pé ẹ qualify. Ẹ gbà èmi náà mọ̀. Ẹ gbà pé qualify. Nǹkan tí mo lérò pé lè ṣe tẹ́lẹ̀ bá ní kẹ́ ṣe foreman ilé iṣẹ́ yìí lórí àwọn site wa àwọn nǹkan tá à ń ṣe ń bẹ̀ àmọ́ ẹ lè ṣe torí I need ẹni tó sound tó wà intelligent because ẹ kàwé rárá mi nìtàn yẹ kàwé ẹ kàwé. Láti gbogbo ìbéèrè tó bí mi tí mo dáhùn. àwọn obìnrin náà wọ́n pé if you are assigned a duty how will you handle your execution or else bẹ̀rẹ̀ sí máa jó opera for Song is a music. ìwé kọ́ni kò ń ṣe jó mọ́ bèrè lọ́wọ́ yín pé tó bá fi í pé kẹ́ ṣe nǹkan kan báwo lè ṣe fẹ́ kára mọ́ iṣẹ́ yẹn báwo lè fẹ́ ṣe é sí. Dáadáa bí iṣẹ́ mi ni. Ok nǹkan tí mo lè sọ pé ẹ kàwé. Now nǹkan tí màá ní kẹ́ ṣe tí mo pé mo lè fàyè lẹ̀ fún ẹ jẹ́ head àwọn security lọ́dọ̀ wa ń bí àwọn tó ń ṣọ́ gbà tó ń ṣọ́ gate tó ń ṣọ́ ọgbó ọgbà yìí. Sọ ní bàbá. Of course ó ti ṣe aláìsí kọ́nà fún ọ̀sà ìyá rẹ̀ ń kọ́. wọ́n wà. Kọ́ wa mọ sọ́gbà ní kí ìyá rẹ̀ mọ sọ ọgbà. ìyá mi. Mo mọ̀ pé ibi tí ọjà sínú ọ̀dẹ̀. Oníkẹ́mi wá sí kẹ́mi wá máa ṣiṣẹ́ ọlọ́gbà fọ́ọ̀mù gan mo ti gba fọ́ọ̀mù adẹ́sù. Èmi tí mo bá yọ̀ wá tó sì tún rọ́mọ tó kọ́ fún ètì báyìí ọwọ́ ní kí n máa lọ rè sọ géètì kí n máa sọ lọ́gbà ìyá rẹ̀ ni ó sọ lọ́gbà ni ó tẹ̀ kújẹ́kújẹ́ jù bẹ́ẹ̀ lọ yóò sọ lọ́gbà ni. You insult my mother. I sought yes I sought your mother I sought your vagabond I sought your sister I sugar your baby. I sugar your baby. Yes. ẹjọ́ yín kọ́ ká ní mo gbé lọ síwájú kọmitì nísìn bẹ́ẹ̀ ṣe máa disappoint mi tẹ́ máa bójú ìyàwó lọ́jọ́ bẹ́ẹ̀ nìyẹn. Ìwọ òbójú mi jẹ́ alákọ̀wé tí ń ṣe sìnà ó rò pé ìmọ̀ nǹkan tí mò ń ṣe èmi náà máa mọ̀ ń tira mi sí ọlọ́ọ̀nì kó o lè tẹ́ra rẹ lọ́rùn dáadáa sọ́ọ̀ ti tẹ́ra rẹ lọ́rùn o lò sí onímú títẹ̀ ó ṣe mú bíi pẹ́ńsù ó lò sí ó ṣe am I a stand off nínú ọ́fíìsì mi. Yes mo mọ̀ òfin ni bí ìbá mọ̀ òfin mo tún máa àwọn nǹkan mi tí mo lè ṣe fún ọ kò yọ mo lè rìn ọ́ hò mi ò tí ì wọ́ o mo ì máa kébù rẹ báyìí tọ́wọ́ àmọ́ parọ́ lọ. ẹlẹ́mìí ṣe ṣìnà pẹ̀lú ìyàwó yẹn. ó ṣe ṣìnà. màá rìpọ́tẹ̀ fún ìyàwó yín. ọwọ́ abíyá padà. káyọ̀ discipline yín. ọwọ́ abíyá padà ọbọ̀ wà abíyá padà. mo wá ṣe fàájì ni. alákọ̀ọ́rọ̀ ṣe fàájì ni ọwọ́ àti fàájì ni ó di náà ṣe fàájì ni egungun rẹ̀ tún lè sísìn náà I wipe your face. In my office. Try me. In my office. In my office. In my office. I am office. Ṣé yí my
security máa security ẹ wá. Nothing. wọ́n bọ́ọ̀lù ikú ẹ̀ máa sìn. Old soldier never die. wọ́n yà fi mú ilé ṣiṣẹ́. Old soldier never die. Old soldier never rot. No push. No yama. kí ló wà? Power day. ọjà bí o. Ìdúmọ̀tà sójà. ọjà bí o. Ìdúmọ̀tà sójà. ọjà bí o. Ìdúmọ̀tà. security. Your Excellency sir, ẹ jọ̀ọ́ sir nípa school tí mo kọ́ yẹn sir sí ẹ̀fọ́ ẹni mo wá rí yín fún. Ọ̀rẹ́ mi ti fún mi note lọ bá commissioner tẹ́lẹ̀. Wọ́n kàn ní pé kí n wá lẹ́yìn kí n wá lọ́la ṣá láti gbà yẹn. So yẹn mo wá sí kí assistance yín fún sir. Kí ni first lady pàápàá ń ṣe yẹn sí? Ṣé bó yẹ kó fún ara ẹ̀ bá commissioner sọ̀rọ̀ ni? Ọ̀rẹ́ mi fún mi note lọ sí ọ̀dọ̀ wọn gbà yẹn. Kéèyàn báyọ̀ sọ̀rọ̀ báyìí ó dájú ká máa kọ̀wé lọ. Mo lè ti fẹ́ kàn sọ fún wípé gbogbo yín báyìí tí ẹ gbárùkù tí wọ́n ń gbà tá à ń ṣe election tá à ń campaign káàkiri. Ó yẹ kó du gbogbo yín náà nù. Mo ti sọ ẹ fún un. Okay. Kí ni orúkọ tí ẹlòmíràn mọ̀ pé princess wà nù ẹ̀? Princess Ọlátiléwá. Princess Ọlátiléwá. Hello. That's all right, sir. That's all right. Fáìlì kan wà lórí tébù ẹ̀ báyìí. Orúkọ tó wà ńbẹ̀ ni. Princess Ọlátiléwá. Princess Ọlátiléwá fún sí ọ̀fọ̀ approval. Màá fẹ́ kọ́ ẹ parí gbogbo documentation yìí lórí ẹ̀. I'm feeling late tomorrow. Torí mo fẹ́ kó dé orí tébù mi kí n lè approve ẹ̀. No. Ẹ lè fa oyè láàrin gbogbo àwọn tó kù kẹ́ṣe. Yes, I want to see it on my day. Madam, ẹ máa náà tí. Ṣé bọ̀ ẹ jẹ́ kó tó bí ọ̀sẹ̀ kan láti ṣètò lórí ẹ̀. Màá pẹ̀ ẹ́ nílé ìtọ́sán. Àwọn láìpẹ́ ẹ̀yin ẹ ṣe jù. Ó dàbọ̀. Irú àyà oúnjẹ ìsinmi rán. Yọ̀wọ́ àwọn obìnrin kú ònú rẹ̀. Pèsè fẹ́ni tí ò tí ì rí jẹ. Kí wọ́n wá ti hàn síwájú. Àmín. Ó ń gbèsè. Kọ̀tún lè rẹ̀ já yìí ẹgbẹ́ ọ̀sà lọ́tún rà. Ọwá wí tí wọ́n ní lọ́ọ́ bíṣẹ́. Èèyàn máa ṣe rí lé wọn jẹ́ yóò tán wọ́n tún máa dààmú ara mi kì. Ìjàmbá mú un lọ. Bẹ́ẹ̀ lọ ṣáájú. Gbogbo ẹ̀ ní í ṣe. Ọlọ́run bá. Ó ń gbèsè ọ̀daràn. Èdè ti pọ̀ jẹ́ fọ́lọ́. Wọ́n tún ya sáwá sí. Wọ́n tún ṣe ìjà lọ́tọ̀. Síkìn tún rè. Màmá náà tún ra fún lọ́wọ́ ẹ̀. Wọ́n rà mọ̀tá fẹ́ yẹ. Gbẹ̀ náà ní sílùú àrẹ kámi. Ọba ní lọ bí sẹ́. Tùǹgbá tí fún lọ́rọ̀. Káàbọ̀. Tí kùn lójú aṣọ òṣòro. Káàbọ̀. Ẹnu ẹ̀kúkú ní kọ̀ọ̀kan. Àmín. Ewèlé ó ti súnmọ́ ìyá mi pẹ́pẹ́pẹ́ ó ti máa ń kì mí. Wọ́n ti ṣàlàyé rẹ̀ fún aláṣọ òṣòro àbí bínú bá ti kún yòókù bù sí. Báwo dé wá níbi tó lọ? Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ìbéèrè tí wọ́n bí mi mo borí. Wọ́n ti ń jù sí mi báyìí ni wọ́n ń fóyìnbó yàgbà lọ́wọ́ wọn. Kò sí kankan tí wọ́n bí mi. Ó rò pé mo ti ẹ̀ ti kọ́ gbogbo rẹ̀ láti lé ni. Àmọ́ nígbà tó lórí ibú wọn sì ṣe tí wọ́n bá gbogbo ẹ̀ jẹ́.
ọ̀gá wàrà ṣòfò mi sí wọ́n láì pé ó rí mọ̀lẹ́bí rẹ̀ kan tí ń wáṣẹ́ tó fẹ́ fi bẹ́ẹ̀ bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ipò mi gá ti ju fọ́ọ̀mù ọ̀nà mọ́níjà ló yẹ kí wọ́n gbé mi sísè. láéláé èmi pẹ̀lú ẹ̀ tí ìjọ sọ̀rọ̀ ìwọ pàápàá ló fẹ́ fi ṣe fọ́ọ̀mù bẹ́ẹ̀ ó ní kí n sọ fún ẹ pé kò wá pé ìwọ lòún fẹ́ fi ṣe fọ́ọ̀mù kò dẹ̀ lè gbẹ́ lòmíì láéláé. ń bu ẹjọ́ ọba adé tí ń fi mí ṣe fọ́ọ̀mù òpònú lọ pè mí àbòrò pórí mi ò pé wọn mọ nǹkan tí ń ṣe ọ̀dẹ̀ ló ń pè mí àṣírí rẹ. ẹ má ṣe wọlé o gbé ọwọ́ ẹ̀dùn rẹ bẹ́ẹ̀ sì gbé ọwọ́ wọ̀ gbọ́dọ̀ wálẹ̀ ọwọ́ wọ̀ gbọ́dọ̀ wálẹ̀ ni mo ti bá ọwọ́ rẹ wò ẹ̀rù ọ̀gbà ọ̀nkáyàwó mi má bí ṣé àìrí adélébọ̀ lórí ni àbírí múndíá gbogbo bẹ́ẹ̀ tí ń gbọ́ tí síra yín lẹ́nu mo ti wà ń bẹ̀rù ṣe díẹ̀ àbá ọ̀gbọ́ tí sí lẹ́nu. ọ̀nkú. òkú olókun lẹ́yìn táǹkù lẹ́yìn. mi sọ pé ẹ kú mò ń respect yín ni. mo respect ara ẹ my friend respect ara ẹ mo respect mi ò tọrọ respect lọ́wọ́ ẹ ọyẹ ìyàwó mi lálẹ́ òun respect mi kí ni respect kò sápẹ́lẹ́ kan láàrin àwọn méjèèjì mọ́ don't be silly. ìfẹ́ àwọn ọlọ́pàá dùn mí wípé ẹ ń misinterpret action. taflit asan ọmọ kí mo ní asan tó pọ̀ gbogbo ẹ̀yẹ ló ké lóòótọ́ ọ̀tọ̀ ní tìbákà ọ̀tọ̀ ní tòdèrè kókò ọ̀tọ̀ tó ní white kẹrẹ́rí gbogbo ohun pátápátá tó bá ń gbọ́ gbogbo ohun lọ́wọ́ yìí o mi ti bẹ̀rẹ̀ sí bọ́ mi dẹ̀ ti bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ tí má bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ tó ń bẹ̀rẹ̀ sí jáde ẹ̀mí atẹ́rí bàbá mi gbogbo yẹn atẹ́rí ẹ ṣe tú àṣàṣà wàláì. mo fi kan ba rẹ o bọ̀dá tó mọ̀ pé ní ikọ̀ mi nìyẹn fi kan ẹ ba rẹ. èmi ló ṣe fún bàrà tó pè fún ikọ̀ rẹ̀ èmi ló ṣe fún bàrà tó pè fún ikọ̀ rẹ̀. kò tẹ̀lé mi lọ sí ìlú mi ni kì í ṣe bọ̀dá náà ń pè gbogbo ìkùnrin tó wà kì í ṣe bọ̀dá náà ń pè wọ́n ni. orí yín ló burú lù yín bẹ́ẹ̀ bá pọkọ yín bọ̀dá pẹ̀rẹ́ ti dojú fún pẹ̀rẹ́ kò sí fún wàhálà fún ìtúnṣe fún ìbànújẹ́ fún ẹ báyìí ó tiẹ̀ ti dá. fi kan ba rẹ. ọ̀nyàlè ọ̀rọ̀ kọ lórí ìdúró ọkàn rẹ tún balẹ̀ ọ̀bẹ̀rù orí fífọ́ ọ̀bẹ̀rù ọ̀bẹ lọ́rùn ọ̀bẹ̀rẹ̀ búkùn ọ̀tún ráyè da ọtí adébẹ̀kọ́. rárá kà. ó mu sìgá títí ọmú sìgá débi ìjókà. wọ pàápàá gbà níwọ̀ ẹ. èmi mọ́ lọ́tì mi náà. ìwọ ló. èmi mọ́ lọ́tì. tí n bá tó gbọ́ ó máa jẹ́ ìbò lórí ẹ̀. tún gbá kò ní ẹ ní rí mi o. kò ní ẹ ní rí ẹ. kí lè tèmi kí ni ẹsẹ̀ tiẹ̀ mo sì sí fóònù ẹ̀. màá túbọ̀ sún. madam ari ó torí mari ó tí ẹ̀ jáde fi sí. ọmọ mi ti bí etí. gbogbo gba òfin bàtẹ̀ mi jẹ́ níbí gbogbo gba òfin bàtẹ̀ mi jẹ́ kí ló dé gan bẹ́ẹ̀ ni ikùn mi mọ̀ lọ́gbà. kò ní dà fún ẹ. ṣèṣèrè ń dá gbọ́nbú ìwọ náà tó oníka méjì náà fi òrìbó ti gbó gbogbo ojú ẹ tó dúdú tí ò bá jẹ́ ti ìṣẹ̀dá tó kó mi sí ọwọ́ ara òpó òun lórí ẹ. ẹjọ́ rẹ̀ náà kọ́ sọ̀rọ̀ pé tó sọ pé wọ́n ètò ọtí nílé wa mọ́sọ̀ọ̀sì fún mi wá gbígbà obìnrin olórí burúkú sọ̀rọ̀ pé ó tọrọ ní sọ sọ̀rọ̀ pé ìtẹ̀ ń tọ́ tí ọ̀rọ̀ yìí ṣòro aṣẹ́wó lẹ́yà káàdì kìí ṣe pé ní tiẹ̀ kọjá ní pé kéèyàn tiẹ̀ kọjá o káwọ́ ìyàwó èèyàn kójú sì fẹ́ fọ́mọ́ èèyàn lágbárí kó jẹ́ bàmí jẹ́ lórí àrẹ ó dé bá ní. ó tẹ̀wá fún bàbá bẹ́ẹ̀ ni rẹ̀ fi kan bẹ̀ bọ́ yẹn torí yẹn fine boy ni mi ò tẹ̀ wá fẹ́ wọ́n á rajà fún ìwọ mi. ìmọ̀lẹ̀ rẹ̀ dọ̀bálẹ̀ falẹ̀ ọlọ́run ní jẹ́ rí ọ̀sẹ̀lẹ̀ sí bàbá mi rí kò sì ní bẹ̀rẹ̀ lórí mi kọ́ wá jẹ́wọ́ bọ́ bá sì rújú èmi sì mọ̀ pé kò rújú kò yọ kọ́ wá lórí búra bí èbá sálẹ̀ rẹ̀ kọ́ wá lórí dáwọ́ lógun ká sẹ́ńjìnì ọkọ̀ kọ́kọ́wọ́ rẹ̀ bẹ́ńjìnì bí ọ̀bá nílò búlúbúlúbúlú torí mo mọ̀ pé nǹkan bẹ lára yín àbí kọ́ kẹ́sẹ̀ sẹ́nu táyà bọ́ ọba ti lè ṣe ọkàn mi balẹ̀. èmi ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹni tí máa fi káwọ́ sábẹ́ mọ́tò sínú ẹ́ńjìnì àbí kí n gbẹ́sẹ̀ sábẹ́ táyà. àlè rẹ ni. akíndanidání ni ẹ ọ̀lẹ́dẹ̀ ni aláìní nǹkan ṣe ni ẹ ọ̀lẹ́ àfàjọ ọ̀lẹ́ tó ń dá parí oṣù yẹn ìwọ àánú ẹ ṣe mí tiẹ̀ ti ta ilá ẹ pàápàá ó ti wá kó dànù olóòórùn. ọtẹ ti dá iṣẹ́ tó ń ṣeun àjọmọ́ ṣe ni àjọmọ́ jí lọ ṣọ́ọ̀bù ni èmi gan wà ní sàṣùn paramọ́ wọ́n tún wá ṣe tuntun fún ọ àwa síngì ọkọ̀ ṣọ́ọ̀bù àwa sọ di mr mrs ìyóò ní pé dádì àmọ́ ní tọ̀ǹgbà restaurant. ṣọ́ọ̀bù èmi wọn bí ẹrẹ wọn bí ìpọ̀nrí máa pọ̀pọ̀n bàbá náà ẹrẹ kó wá ló fẹ́ jọba sínú ṣọ́ọ̀bù èmi mú ní nǹkan mi kí ló ṣe máa jẹ́ mr and mrs. níwọ̀. alórí ẹ̀ ti bàjẹ́ olórí burúkú èèyàn dẹ̀ ni ẹ wàá dẹ̀ ríran wò ẹlẹ́tẹ̀ẹ́ ni ẹ ṣé mo ti bí ẹ nínú gbá tó máa gbẹ̀ ẹ́ o ti lóò gbà
wàá wá rí i pé ìjú ẹ̀ pàápàá á gbó rẹ̀ táyà ìwọ pàápàá òdèrè débẹ̀ yẹn máa wá àwọn ọmọ tagiri wọ́n á fi ẹ̀pọ̀ rẹ̀ wọ́n á nà ẹ́ yàtọ̀ bó ṣe ló máa dọ̀tí nìyẹn bàbá àgbà rẹ̀ ló máa dọ̀tí ẹ̀ ẹgbẹ́ntọ́ yàkàmùtọ́rẹ́ wọ́n pẹ̀lú tàbí. ọtí dáa tí orígun tó ń sọ nǹkan sẹ́ni tí ògbédè mìíràn tó lè sọ kálá sáré kátà máa pa ara sáwà látúwé aláṣùwé wàrúwé àlùwé àṣàwé. ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ni o wàá jẹ pẹrẹbẹ ìyàrí ìgbésí ayé ẹ̀ wàá gbé garawa omi wàá rọ̀ pọn mi wá wàá fa abọ́ pẹpẹ súùpù wàá gbé àwọn ìgò ọtí wàá rọ̀ kó bàró tàfi ń gbé ọtí yẹn wàá rọ̀ kó wá wàá tún gbé pure water láàrin rí orí ẹ̀ yẹn á wá pa gbogbo àwọn tó wà níbẹ̀ á pààrọ̀ fẹ́yìn ìyá wa jẹ́ gidi. ọ̀tẹ̀ lọ́rùn kí irun gò kí irun gbogbo rẹ̀ orí mi ò lè pa bí a bá fi awọ orí mi ṣe lù kó lè yàbọ̀rọ̀ kó o lè mọ bá awọ orí mi ti yí tó àfọ̀bí awọ ẹsẹ̀ kò yọ. o rí pé ọmọ àrè játijàti ni ẹ kò dẹ̀ ní dà fún yàrá ya bàbá ara ẹ̀. wọ́n bú àwọn fámìlì kìíní. ìyá ẹ̀ tó wà níjọra kò ní dà fún bàbá máníjà kò ní ṣe é. máníjà bàbá mi. kò ní dà fún ìjọra rẹ̀. ọmọ ìlú kú mẹ́rẹ́mẹ́rẹ́ ọmọ ìmàlẹ̀ àfẹlẹ̀ ìjọba kérébó kẹrù ọ̀bà aráàlú ọmọ àṣàlẹ̀ jẹjẹ bí ẹ tí ò róbìnrin ní káìkó ní ìgò kéré ọmọ kò dẹ̀ ní dà fún yàrá ìyá bàbá náà ẹ̀ níbi tán wà. mọ bu àwọn fámìlì kìíní o mọ bu fámìlì kìíní mi ò fi yá àjọ lábàyàn sí o bẹ́ẹ̀ náà sì ni bàbá mọ́níjà ó yí ọ kẹ́lẹ́ náà kú ọ̀run ọlọ́run ṣe mọ́níjà burú bókú ọ̀run kí àwa jẹ ọ. ọmọ pàtì wọn náà jẹ. wọ́n gba ojú rẹ̀ wọ́n lọ́wọ́ tó bẹ́ẹ̀ àwọn òṣèlú àti wọ́n pẹ̀lú ta ni wọ́n pẹ̀lú ta ni wọ́n pẹ̀lú ta ni wọ́n kú fún ẹ náà. èṣù ló dé wọn mọ̀ pé inú ìtóbi o èṣù ló dé wọn o mọ̀jẹ̀ késù olówó àánú léyìí o èso fẹ́ dénú ju ọ̀bẹ wọ̀ rẹ lẹ̀ o nígbà tí èèyàn jẹun yóò tọkàn mi balẹ̀ ká mọ̀ gúnra wa lọ́bẹ̀ ọmọ pé sùn ní bọ̀ ká mọ̀ ìjàjà fọ̀bẹ sí ìjà tó yẹ kájà wọnú ilé sọ yẹ ká mọ̀ ìjà ní. I love you. Are you love me? Tell ladies and gentlemen I love you. Princess. My governor. My only princess. ẹlẹ́rìí ẹ̀sìn ní í ṣá. ẹ lè pààyàn. makanaki nìyí o. mi gbọ́. lè pààyàn. ìwọ gan burú kódà ó gbòdì in fact ṣúgà ni. o kàn ń try náà ni. Your Excellency. Yes. ẹ jẹ́ kí n fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín fún ti sí ọ̀fọ̀ tẹ́ bá mi approve ẹ ṣé gan-an ni. ẹ máa gbọ́ princess èké ló sí ọ̀fọ̀ ibo láti bọ́rọ̀ dé o ì máa gbádùn mi jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣé ní mi dùn gan-an ni mo rí gbogbo nǹkan ríbirí tẹ́ gbé ṣe fún ọ̀rẹ́ mi o inú mi dẹ̀ dùn sí ṣe mọ̀ ìyẹn fi hàn pé ọkọ dáadáa lẹ jẹ́ sọ̀rẹ́ mi ṣe máa rí bẹ́ẹ̀ ṣe jọ́kọ̀ dáadáa sí wọn yẹn kẹ wá jẹ́ àlè dáadáa sí èmi náà. ojú mi ṣe máa rí o ṣe rí ti skul yẹn kò tó fún mi láti jókòó tí gọ́vnà ẹ jọ. That's right. ṣe mọ ìsìn tí mo dẹ̀ ti gba bí tọ́rẹ́ mi náà gbà mo fẹ́ kẹ́ ṣe mọ̀ ṣe mí bí ọmọ. good. mo fẹ́ kẹ́ tún gbé mi sókè sí. sórí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kí ni mo wí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni sórí ìtakò sí fraternity ní láyé ọ̀tọ̀ ìmùlẹ̀ tó lágbára ni. a ti dìkan náà. princess tèmi nìkan princess tèmi ní fẹ́ kẹ́ni kankan máa bá mi jíjẹ. yàtọ̀ sí dáàdì tó sìn. ṣe rí dáàdì tó sìn gan pàápàá màá máa fi dùn díẹ̀díẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí. ìṣẹ́ ti fi tán mi lẹ́nu o. ọ̀rẹ́ mi gbádùn. mi lè sọ fún ẹ pé iye mílíọ̀nù báyìí ni màá ṣètò ẹ fún bọ̀ wá gbádùn mi. ẹ ṣé baby. That's alright. ẹ ṣé inú mi dẹ̀ ń dádùn. ìwọ ìgò títọ̀ tà fáwọn tí wọ́n wá àyè lẹ́kan ìgò mélòó wọ́n mu. méjì wọ́n mu. láwọn tó kógò mẹ́rin wájú wọn ẹ sọ ti ẹgbẹ̀yìn náà ni wọ́n mọ̀ ọtí mélòó nu èwo mélòó lọ́ka mẹ́rin. I no hear you, sir. You know ya what? I no hear you. You know ya me. I say you can. Why you? How many you card here? You count. 4. 4. Ìwọ ọ lọ sójú ogun ẹjọ́ yín kọ́ ṣé mo lọ lọ rí gba yíbo
ṣebí kéde wọ́n mọ̀ yìí rẹ̀ wá ni ǹjẹ́ bọ́ bá lọ ìlú wa kò ní máa rà àbí kọ́ mú mẹ̀mú náà kí wọ́n á mọ̀ bá tajà ní ẹ mọ̀ yàn jẹ wo close the gate ọ̀ya enter my bag ọgbọ́n ìwọ́n parọ́ ọdígbò méjì lọ́ta wọ́n ń sara sí lọ́rùn àsìkò tí gbogbo yóò rù láwà ẹ̀ wọ́n mójútó fúnra mi ni ìbọ́kọ̀ yẹ̀yẹ́ tèmi náà ń ṣe kíní mo ti ẹ̀ fẹ́ mójútó dúkìá mi báyìí kí n mójútó gbogbo ẹ̀ kí n mọ bí adẹrù sí àti ibi tá adẹrù sí ọlọ́mọdé àlélá burú bọ́ bá jásẹ̀ bó ní ṣèpín ogún ẹni ìyá ẹni ìráre wá wọn kì í kọ́ lórí ìyá náà ìyá náà ìyá náà ìyá Tógò ìyá sẹ̀mẹ̀ ẹ̀yin ni ìyá ẹ̀ ńkọ́. ìyá ẹ̀ wọnú. ìyá ẹ̀ tó gbọ́ síbí ni oníta ni ìyá òun ìyá ẹ̀ tó gbọ́ sí di bí apalọ̀ ń bí. ọlọ́mú ìyá rẹ̀ wá tọ̀tí ni nìkan tó ọba ṣé ìyá rẹ̀ lọ wá ni àbọ̀ fẹ́ rọtí. irú pálapàla wò lélẹ̀ kí ni bàbá ọdẹ ń wá ń bí tó kan kàkà pọ̀ ẹ̀wù bí nǹkan. bàbá ọdẹ kọ́ ìyá ọdẹ ni. wo ìwọ orí mi ọjà rí. ìyá náà tọ́ wá rà òun náà lọ́ọ́ mú bí tọ́ wà. sí táwọn ò lè rà á lè ra ìyá náà lè ra bàbá náà. wọ́dà lọ́rọ̀ ìdá ló ń kọ bí nǹkan tó bá fẹ́. n ò lè jọ yín lójú bẹ́ẹ̀ tí ẹ mọ̀ mí ṣe bóyá kẹ́ mọ́ gbóòórùn mi bẹ́ẹ̀ mọ̀ sáyé jí ọlọ́bẹ̀ yín ṣe bóyá kẹ́ mọ́ fórùn mi mu tí ní kémi gan tó débì. àbírú pálapàla wo leléyìí ìlú àpàlà kí bàbá ọdẹ tó yẹ kọ́ lọ rè kú sínú igbó kọ́ mọ́ wá báwọn olówó jókòó sí ibi táwa ti ń ṣe fàájì ẹjọ́ rẹ kọ́ ìyá ẹ̀ tó gbọ́ síbi ń gbọ́ bá dé àwọn fẹjú ẹ̀sùn. kí ni gbogbo ọ̀nà dáná dá yẹn gbolẹ̀ ti rí ètò kàkàpọ̀ bí àwọn tó ń wa èédú ọkọ̀ ojú omi yìí. wọ́ọ̀ṣ àwẹ̀ èmi làwẹ̀. ẹjọ́ rẹ̀ kọ́ wọn náà ń kákọ́ sí mi ó ti dẹ́kọ̀ ọ̀n kákọ́ sí lẹ́kọ̀ọ́ wọn náà ń sọmọ ọ̀tá nu. bọ́ọ̀bà rọtí kọ rọtí bọ́ọ̀bà lọ́tí rà kó bóde sọ̀rọ̀ mi yọ ọ̀ ń jábọ́jù wọn náà ń ṣe bí tó tọ́nu kó tó kàkàpọ̀ bí ayán. kí ló mú kí ni kí wọ́n fún ọ. ẹ fún mi tonic. tonic bíi bó ibi ìjẹ́bi ọsibítù ni tó ló mú tonic kí ló mú sọ̀n tó mú. tonic water. mo ní tonic bọ́ọ̀bà wa lẹ́jẹ̀ lára àní lọ́wọ́ àti gbogbo ẹ̀jẹ̀ mo ní tonic water kò fẹ́ mi bàbá yìí. ìyẹlé ni ó gbé wọn ní ta bàbá òṣì ẹlẹ́dọ̀ ẹwẹ́ omi tó gba iwájú rẹ̀. ẹ gbọ́rọ̀ sí wa lẹ́nu àwọn igbó yín ṣe ń pọ̀ jù ìbáwọn bàbá yìí tọ́jú lé. àyàgà yágayága yóò kò mọ̀ ní dára fún wọn sá o. ìwọ tí wọn kó sí ìfújáde ọ̀gbẹ́ gbígbé yọ mú wẹ́rẹ́ lọ. àyàgà yágayága yóò àyàgà yágayága yóò bàbá wẹ̀rẹ̀. fẹ́mi náà lọ sí mẹ́rin mẹ́rin àkóso mẹ́rin. ọbẹ̀ farawé ni wàá jẹ́ gbèsè ní. ọba mọ̀bírù wa ti jẹ́ ni ọgbọ́n ẹnu rẹ̀ tí ń ṣe wóróworó kò ní ṣe wóróworó. à ń gbáṣọ àgbà bàtà bọ́ ọba arúgbó sàn ń gba séènì náà àárín òhòhò yìí àtúbọ̀ ọ̀nà tátò kẹrù bí àwa burú sínú. ọjọ́ ẹnu àwọn wo lọ. àpáyà. mo sọ fún ọ mo ní màmá pè mí lóko ayán mọ́ àbí mo lo ti róko ayán. èmi lè yàtọ̀ sáyán dáa lóhùn kí lórí kìtì mọ kọ́ fún ọgbọ̀n débi olóde mẹ́ta wo ìwọ́dà I lost that nínú ṣe ń bí mi tó wọ́n lọ́ọ̀sẹ̀. kì í ṣe pààyàn orówó ìyàn ń pè ní àpẹyàn. mo ti sọ wípé bá ọba dé wọ́n fẹjọ́ kinní kan bìnàbìnà tó dàbí àwọn tó ń kó èdú ọkọ̀ ojú omi yìí fi sùn igbó nílé ọdẹ o sọ yẹ kó ní kí bàbá ọdẹ máa wá sí ààyè láti wá máa bá àwọn agbájúmọ̀ jókòó. pẹ̀rẹ́ jọ má bínú. ó ti tọ́nú mi. mo pé rábàtà ẹ̀ náà ní mídò mi náà ṣàn. ọlá àti ẹgan lèmi gan rò mọ kínní ńlá bí bẹ́ẹ̀ kọ́ ìhà yín ni ọba ti máa ṣẹ̀wọ̀n ọmọ mi. sísí mi pẹ̀rẹ́ ọmọ yíyá. ẹ̀yin obìnrin máa bàjẹ́. kí ògùn fi ṣe ní. mo ń gbé mi ni. lórí burúkú ìyẹn àti òfin àjòkó ṣe níbí nìyẹn. iṣẹ́ èèyàn sí ẹranko òun náà fẹ́ dà nǹkan yà. èrò ìmì gàgà pa lórí ẹ̀
lórí burúkú ọmọ rẹ̀ iná ló jẹ́ kó sọ pé fẹ́ á sí tọ́ọ̀bù wá jókòó. ọjàrá wọ wèrè ó tún gbókùn mọ́tò èkú rìkúrútù lọ́ọ̀bà. olùrẹ́ rẹ̀ bí bàtàrí ọkọ̀ ń jò. títí ẹ̀ ti bàjẹ́ tí ẹ̀ ti fọ́yọ́. wọ́n kẹ́ ẹ̀ bá sí i. Jósẹ́fù mọ̀ yín kí ẹ̀ ta ná mọ́ kí ẹ̀ ta kí ẹ̀ ta látara. orí rẹ̀ ò pé ọmọ kan wà bí mi pé kí ẹ ta ọkọ̀ọ̀kan lọ rèé báyìí tó jókòó bẹ́ẹ̀ ọ̀ ń bá sọ̀rọ̀ ẹ fọwọ́ kọ́ra yín lọ́rùn ọkọ̀ àlùsí lọ́pẹ̀ mi ni àbúrò pé mẹ́tọ́ mi mi ò fẹ́ fa wàhálà ni. kò ní dáa fún ìpẹ̀rọ̀ tó sàn tó ń tó àjà fún mi níbí yẹn tí mo fi ń bọ́. àwọn òsì wo ní bọ́ra gàbọ̀ ṣàṣẹ́wó tí yóò fọwọ́ bọ́ ń di. kò jẹ́ kódà kò jẹ́ ẹni sọ́wọ́ mo ní kó kódà. títa ni kò já wọn lẹgbẹ́ rẹ. àbọ̀ òsì èrè lọ́kọ̀ ní. wọ́n lè ní báyìí ibi màá ti fóònù kíní tí wọ́n ti wípé kí wọ́n bí ọ́n bí. bóyá rẹ bá yí odi sí àbábánu. kí ló ṣe ọ́ obìnrin wọ tọ́ba jí lọ́la ó jẹ mí ní fẹ́rí bùtù kan kí ló ń ṣe. àfi fẹ́rí bùtù náà àwọn sì tó fọ ọpọlọ wọ́n fọwọ́ pọ̀ lójú mi ní fọwọ́ pọ̀ lójú mi tó yẹ lọ mi. ní ọ̀rẹ́ jẹ gbèsè ní o. ṣe rí gbogbo gbádùn tá a gbádùn ẹ̀ kì í ṣe pé mo ya wèrè o ọlá wípé ìméjèèjì ò bára yín jà mọ́ ni o gbogbo ìjàtẹ́ ìjà kápọ́ọ̀sì yẹn mo kàn ń wò yìí pé owó mi lẹ̀ ń ta sí kì í ṣe pé ọmọdún náà lọ rẹpẹtẹ tó yẹn ṣe rí bí ṣe wà yìí mi kọ́kọ́ ń pèrò sọ́kọ̀ ní àdì first instance nígbà tó yẹ ọlọ́run bínú bless mi ra dáńfò kínní mi ra kejì mi ra kẹta mo wá ṣe nǹkan kan tí gbogbo ó náà ò ṣe rí láyé. kí ni nǹkan ọ̀hún. òkè mo gbé dáńfò méjì fún dírẹ́fà mi wá bínú wà kan fúnra ara mi ọlọ́run ṣe rí jẹ́ ìbá ti jà mọ́ kò sí wàhálà ẹgbà bí ṣe sọ fún yín. ọmọ kó wọn náà ló dá gbogbo ẹ sílẹ̀ ẹ pé mo ti mọ ológun ẹ ni pé onídọ́bù dèkà ni ẹ anyway kò sí problem ṣá. ok. ìwádìí rẹ di láti máa rí de àwọn wà fún ẹ gan. wọ́n yẹ kó fẹ́ lọ lóní 3 crown ni kò sí go slow àmọ́ àwọn là máa pẹ́ ọ. ẹ lè pa mí èmi tí n kú ẹ lẹ́nu bẹ̀ tẹ́ bá mọ̀ ọ́ fọ ẹ lè fọ́ka kíya tẹ́ bá bínú fọ́ka kíya ẹ lè dáwọ́ yá. ọlọ́wọ́ bá gbọ́. ọmọ tíjọ́ kí náà tẹ̀mí àtẹ̀jọ́ wa lè ní mo wí ní ẹjọ́. ọmọ jára wọ̀ mí lórí ayẹ one time kí ni ìwọ ló ń fẹ́. kó fi mi ni. ìwọ ń gọ́. owó project mi ni. tó bá di tí bá mú gbogbo wèrè yìí tán tá a bọ́ sórí field tí bá kàn yín. tó bá dàrọ́ la màá wá make sure pé mo ṣe kíni mi fún inú tí màá fún inú ẹ̀ pé mi lọ́mọ àlè. àwọn aṣẹ́ lè ṣe gan. ẹgbẹ́ kìíní sí mi lẹ́nu kí n máa jẹ́ ayé mi. ẹkùn ẹ̀ẹ̀mejì ẹ lọ sórí field ẹ máa lọ́wọ́ mọ́ síkò. ìṣètùgbà jókòó aláyé mi síkò sójú ẹ̀rẹ̀ ojú mi kú. ojú ẹ̀rẹ̀ síkò gbà lọ́wọ́ mi yé síkò onídàá fún ẹ bó ṣe yẹ. kò ní yẹ ọmọ pé kan tó fẹ́ dàbò mi kọ́ wọ́ ya ni. síkò wọ́n fọwọ́ ẹni tí ń gbé jìnnì wọ́n ẹni tí ọwọ́ láṣẹ. kí ló hápùn ìṣètùgbà kúgbú ayé lọ ń jẹ o Ọlọ́run kúgbú ayé ni n bò lọ gbé àwọn tí wọn kọsàn sápẹrẹ ìtàtún lábọọdì. ṣòro àwọn tó wò yẹn àwọn ọmọ poli ni o. ọ̀sìn rẹ burúkú. ṣòro káwọn ọmọ onídàáfò kan wà tó máa ń ta sáwọn ọmọ aláta mi ń ta sọmọ aláta o ọmọ poli mi ń ta sí. láìtọ́ sí o. wọ́n ṣe wà yẹn máa ń jẹ wọ́n mọ́ ojú ni. wọ́n ti wọlé o. wọ́n lọ́wọ́ ọmọkùnrin nìyẹn. dákun ṣàánú èmi náà banana lọmọ jẹ́ kí wọ́n ya mi jẹ èmi gan dùn gan kàn bómi jẹ bòròbò mi ọ̀sà. ọ̀tọ̀ nìkan tí mo bá bọ̀ àmọ́ nǹkan tí mo bá débi náà ara sẹ́ náà ni. ara sẹ́ ni kàn bómi jẹ mo dùn jọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n ni. ọmọ ìyá mi màá bẹ wá tiẹ̀ lọ́la àwọn méjì máa kàn wọ́n mọ́jú ni o. sóòlù méjèèjì kù. mi kọ mẹ́ta ń jọ mi. àdánwò burúkú lọ́lọ́run gbélé ọlọ́run. ìwọ tó lómi lára púpọ̀ tẹ́lẹ̀ tó tún máa ya mi dànù ṣé wọ́n bẹ́ẹ̀ jágbóló sóró tó ń lò wọ́n tún dànù láwọn ilé la ọ̀ ní pẹ́ kú. gbàgbé ẹ ikú kan ló máa pààyàn ṣùgbọ́n èmi kì í yóò kú bí kò ṣe kí èmi yé ìkan tí bíbélì sọ fáwọn àníyàn gbà bẹ́ẹ̀. àwọ̀ burúkú àwọ̀ aláwọ̀ tó yí ní jẹ́ tí n kó. kí ló hápò. mẹ́wàá ṣẹlẹ̀ ìyá jẹ mí ṣé ọmọ pé bí apalọ̀ níyàwó mi ń ta àbí mo wá ń dó ti ìyàwó mi bí títí ń tajà oríṣiríṣi lójú mi rí wọn ò tiẹ̀ fi ọwọ́ tọlọ́kọ̀ kàn fi wọ̀ mí kódà kí àwọn èèyàn máa tọ́ tí o bí ẹlòmíì bá wọ ṣọ́ọ̀bù báyìí òróǹbó ìyàwó mi lẹ́lòmíì ọ̀dà wọlé ẹlòmíì àdà wọlé ń bàdí ẹlòmíì ò rìn káàkiri kò sí nǹkan tí mo lè ṣe. dúró tùgbà kí ni wọ́n gan rí lọ́bẹ̀ tó lọ wa irú sọ́wọ́. ọbẹ̀ dùn ni
ìwọ tó ti darúgbó bí ìwèrè yìí ó lọ fẹ́rù fáìgẹ̀ yẹn. orí ẹ bu orí ẹ bí ẹja kò ṣe ńgbà wọ tó sórí bí orí òkú tó ń lé mi darúgbó tá ń darúgbó náà wà méjèèjì. kí ló wá ń ṣẹlẹ̀ báyìí gan-an. kò sí nǹkan kan nátínátì ni mo wà mo ní nǹkan kan tí mo ń ṣe ńgbà mo ti fi bẹ́ẹ̀ lẹ̀ lèmi náà wá ronú ara mi pé ó yẹ kémi náà wá sẹ́ tèmi náà ó ṣe fúnra mi irú wọn tọ́lọ́ sì kẹ́ ọ ètè mi fi ń jókòó gbẹ́gbẹ́ tí ìyàwó mi tí wọ́n sì ní dáńfó bíi mẹ́ta torí òye ti kà á láàpọ̀wọ̀ rẹ̀ ti ka owó kò yí ọ nígbà wọn bá ń wa dáńfó bíi méjì kémi náà mọ̀ wá kan kí n sì mọ̀ pawó wálé fún ọ sẹ́yìn wọn dá. o mọ skọ́ọ̀sì rárá ṣé èèyàn kàn ló dé gbé machine kó dẹ̀ máa ránṣọ. tó bá ti mọ sọ́run. wọ́n máa ń kọ́ṣẹ́ ẹ̀ ní sórí iṣẹ́ dáńfó èèyàn máa ń kọ́ ni. dẹ́rẹ́bà ní èèyàn lè júwèé dẹ́rẹ́bà fún mi mo lè wa dẹ́rẹ́bà láti bí dé Kánò. wà á kọ́ ṣe kí ni wà á pèrò sọ́kọ̀ lẹ́yìn mi. èwo ni tún jẹ́ pèrò sọ́kọ̀. ló mọ skọ́ọ̀sì sẹ́ wà á ṣe kọ̀ǹdọ́tọ̀ lẹ́yìn mi wà á mọ bá ṣe ń wa dáńfó mọ̀ báwo ní dáńfó a máa lọ báyìí tàbá crash ara wa káà a máa lọ àkì ń dúró rárá nígbà wà á ṣèbẹ̀rẹ̀ sí wa mọ́tò so ọmọ ìyá tó bá ti lè ṣe yẹn tó bá di aago 6 àdájí ọ̀la máa bọ̀ nbí kò yí ẹ ṣé orí tó bá kó mi pé mo ti la hámà mọ́yàn lórí rí o torí pé dìlífà mi ò pé. kì í ṣe irú wa mọ́ kó láyà jẹ àyà mi le jù bẹ́ẹ̀ lọ o kókó kó rárá ọ̀tá o ṣe bí ká pé òsọ́kọ̀ yìí lọ́bẹ̀ ti kọ́ lámọ̀ mọ́ mi lórí. ó sòdì ó sòdì wọn lọ́gbà lu sẹ́ńgì o mi ò gbọ́dọ̀ sí sẹ́ńgì o mi ò gbọ́dọ̀ sí sẹ́ńgì o mo fẹ́ mọ̀ tún fún ọ. ìyẹn tó wá kéré lálẹ́bọ̀ láti lẹ̀. sórí irú ìyá tó lọ kó sábẹ́ láti jọ yìí yẹn àwọn ìyá kan wà wọ́n máa lo àsìkí ọkùnrin màá kọ́ mú ẹ lọ sọ́dọ̀ pásítọ̀ mi wọ́n á yẹ̀ ẹ́ wò kó báyìí pé wọ́n ti lo gbogbo àsìkí ọ̀kan. tábẹ́ lásìkí irú wa àsìkí mi ti mẹ́lò ta ni ó lóru rẹ̀ èmi náà ti di àti pẹ́kọ̀ sẹ́ni tó lè rí àwọ̀ mi lò ìràwọ̀ ológo dídá ológo tó ń brighter tó ń bíríkì tó ń fà. àwọn ti wà lórí field. ya get up. lọ́la lagi ṣe dùgbà tí ń kó ojú ti kọ́ ìwọ̀n pé ẹran tó yí tí ò yọ̀dín wọ́n pè ń tí ó lè yọ̀dín ó ti yí láti ilẹ̀ ó lómi lára débi pé mi ó tò gbogbo àwọn ti súnkì mẹ́ràn ọmọ gbogbo ẹkùn ìwọ́dà mi gbọ́ àwọn ọmọ tó ń bá sí wọn a máa wọ dídí ẹnu wọn a máa wọ dídí ẹnu olùsí ọmọ tó ń kọ́ mi jẹ́ bí ìwé rẹ̀ kọ̀ wọ́n bí ẹ. ó sọ́dí wọlé pẹ̀lú ségè mi ò ní ségè o. ó sọ́dí kápá máa wọlé o kápá máa wọlé tí obìnrin ẹ̀ sáré tí o ó sọ́dí ọ̀gá mi ó sọ́dí méjì lẹ́yìn. lónìí 50 naira ló ṣojú o. 50 naira ni o tó bá lówó tó bọ́ọ̀lù o 50 naira ni o èrò rẹ̀ bọ̀ lọ́kàn o. ó sọ́dí akáni mi ò lè jà o. ó sọ́dí wọlé pẹ̀lú séèkì ẹ o. ó bá owó ló ṣe. dalóhùn o papa rojà wa náà rojà àti kí ló ṣe. èmi ní jẹ́ rojà kọ́ sójà ni. àṣẹ jáde. ọ̀dọ̀ náà sẹ́yìn wọ́n fẹ́ tẹ́ bá ti ń sùn. kí ló ṣe ọ́ tó ń ṣe bí anámú kò yé mi o. ó sọ́ọ̀dì. rúùtù wo ló wà yìí. rúùtù kọ́ ilé Rebecca la lò. Rebecca kọ́ kàfílà ni. ó lè jẹ́ kàfílà. ó sàárọ̀. ó ṣẹ̀lẹ̀ dé rúùtù yìí ni tó ń ṣe bí anámú. second coins níbí. ọmọ shut up wẹ́ẹ́ tẹ̀ ń bọ́ lọ́pàá jẹ́rìí. kí ló ṣe ẹni ọmọ ìyá mi. sẹ́tù wọn àwọn pàdé wa nìyẹn. ilé iṣẹ́ tù wọn ẹ ọ dà èlò. fún 50 naira. fún 50 naira báyìí bẹ́ẹ̀ lọ́wọ́ dúró. ọyẹ ẹja lọ. ọba mọ̀tẹ́ kò di kéésì máa lọ. ó máa di kéésì máa. gbọ́ ọ̀nà ọ̀gá mi. ókè. bẹ́ẹ̀ kó sọ lẹ́ẹ̀ lọ síwájú jọ. wẹ̀gẹ́ ó wà lẹ́gẹ̀ẹ́.
ṣe kí ló ṣe. ó fún wa ní pépà ordinary pépà fún mi. àkórí ọba náà ẹ sọ pé ọlọ́pàá ọ̀dà àdúgbò kẹ́ police ń gbà ó fún ọ ní pépà. mi ò tiẹ̀ yẹ wò ẹgbọ́n kí lẹ gbà. pépà kọ́ ló fún ọ. ṣẹlẹ̀ lẹ gbà. o tún bá balẹ̀ lẹ́kẹ̀ẹ́. látòrí yíyan nù. yéé mo gbé fún ọ pépà. ó ti di kẹ́ẹ̀. ìgbà mi lẹ́sẹ̀. sígbọ́nà tí kò sígbọ́nà tí kò má lọ. lórí èlò you fuck me ọ̀rọ̀ náà di kẹ́ you fuck me I fuck you ọmọdé station ọ̀nà ẹgbà gbogbo you fight police you fight police leave it you fight police you fight police yes now you fight police you see ìjọba ọ̀rọ̀ yìí we are working for government jáde o sọ́mẹ̀tì àgbèrò bring that money bring that money ẹ pa mi ò lè fẹlẹ yìí mi ò lè fẹlẹ yìí ọlágídí o bring the money you no dey give owó ọ̀dọ̀ kẹsẹ̀ police is your friend bring that money ọ̀tá aráàlú lẹ́jẹ̀ bí ẹ bá sáráàlú ó lọ sí ọ̀ṣiṣẹ́ owó pamọ́ sí lọ àtúnṣiṣẹ́ nù lẹ́yìn ọwá lẹ́nu máa bá wá ń jalè èmi lè fẹ́ ṣe àìmẹ̀tọ́ ní ìpàdé kú bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ṣe wàhálà mi aago mi ẹ̀lọ́ ọmọ lọ kílẹ̀ mi yàtọ̀ sí ọ̀la ó padà ó lè olùsíyẹ́ ti jẹjẹkújẹ ló mí gúlẹ̀gúlẹ̀ ẹ̀ sórí rẹ̀ ẹ̀ pa méjì ó lè. You fight police! You fight police! You fight police! My case, so you don't talk to you two people. Around you now two people one. I will you now two one. àánú ṣe fún mi fún ẹ gàǹgà tí ò bá jẹ́ tìrọ̀bì àmọ́ràn tó mo rò pẹ̀lú ẹ ni pẹ̀lú ìfẹ́ tó wà fún mi pẹ̀lú ẹ kò ń ṣerú wọ́n láàárọ̀ máa dé fún ibi ìtara kérora náà tí mi wá bọ́ sí sàrà tọ́jú fún ẹ ṣùgbọ́n wíwá mọ ohun tó ń ṣe. bí ìkẹ́ kòkòrò òtún wá bá mọ̀ ní sọ̀rọ̀ kó máa gbọ́ ẹ̀ ń fi kinní sí iná mọ tí o gbọ́ rere kúkú kì í kọ́ńtà tó bá rọ̀ jábọ́. díẹ̀ ìyàwó máa gbé. mọ̀ràn kúkú rà fi abalẹ̀. mọ̀ràn kúkú wo mọ̀ràn kúkú o fẹ́ sí lẹ́sìn o ṣe mọ̀ràn kúkú. mi ò ní kò mi ò mọ̀ràn kúkú. pẹ̀rẹ́ ni ó ń jẹ́ bẹ́ẹ̀ pẹ̀rẹ́ fi abalẹ̀. mọ̀ràn kúkú yà lẹ́nu o báyọ̀ pé kọ́lá rẹ̀ òkú kò sí kú lójú òbí mọ̀ràn kúkú kí ni bolo kejì bolo máa ń bolo ń bọ̀ ọkàn. bí ìbọn àárọ̀ tó dùn fún ẹ jó fún wọn náà. kọ̀dọ́rùn sẹ́ bí ọ̀fọ́ rúlú lẹ̀ tara. ìrìn náà tó kí n fi gbọ́. èmi ló dé ga àwọn tí bọ́sì kan náà mi wọ́n fẹ́ lúlú lẹ̀ kí ni sí ọgá èmi ní sí ọgá bàbá babalẹ̀ fúra báyìí kára ni èmi ló dé ọbẹ̀ pa mí ni. gbẹ̀yìn síbí fún mi náà kúrò gbé mi wá gbẹ̀yìn síbẹ̀ fún mi. ọmọ gbọ́dọ̀ tí mo sì ń di mo ti wo mi gbọ́dọ̀ sí mi di. mo ẹ tó kì í fi gbọ́ yẹn. kí ló dé tó fún kí ni ìwọ ti kọ àwọn omi sí mi ń di ni oje mọ́tẹ́lá àmọ́ ara mi ti yá ni wọ́n ṣáájú òun ilé náà wọ́n lọ sọ mi sí tù pọ́pọ́ mi kẹ́ jókòó náà. mi ò jókòó sí kankan mọ́ òjé jókòó má pa lọ́wọ́ iṣẹ́ alọ́wọ́ ẹ̀ mo ti fọwọ́ ìrọ̀ tẹ́lẹ̀. ti wú sí fún ẹ náà. iṣẹ́ tó gbà. pàpàkà mi. ó lè tó yìí ni. Tinku mo gbé. Tinku náà Tinku. ìyàwó ẹ kú tọ́jú wa jàre. kó bàjẹ́ fún yàrá ìyá ẹ mi ráàrò pé fún ìyá ẹni ṣe àròyé ìwọ náà kọ́ ò gbé kọ́ mi jáde tọrọ bàtì ẹ̀jẹ̀ nísìn wàá dé fún bí ní ìyá ẹ ta ni ìyá ẹ. ìyá ẹjọ́ mi kọ́ kì í ṣẹjọ́ ọlọ́pàá
ọkọ ẹ ló yọ lórí kunkun nígbà táwọn pípì yẹn dé mo ní sẹ́tù wọn o àwọn pàdé wa nìyẹn o because tọ́lọ́pàá ò bá gba owó lọ́wọ́ wa tọ́ ọ̀gbà 20 naira 50 naira ẹ̀ àní lè jáde ogbó dánfò àní particulars ọlọ́run jọ torí ọlọ́run ní bá yí ẹ jẹ́ sórí owó tapá látàárọ̀ títí di nǹkan bí aago 5 tí incident yẹn ṣẹlẹ̀ ni mo wá gbà jọ torí ọlọ́run ní kú ẹ sí wàhálà o. àwọn tí wọ́n sọ pé táǹfò sí èrè ẹni tó wà lórí rẹ̀ yìí ẹ̀bùn kémi náà tiẹ̀ ti wọ̀ dáadáa nítorí mo fẹ́ bọ́ ṣiṣẹ́ wọ́n tó lè kó mi méjì pọ̀ sórí bẹ́ẹ̀dì ká ní ọmọ kọ́ dájú ni ọmọ ìjà náà lọ́jà ní gbogbo yìí fi rún mọ́ lẹ́nu. ọ̀gbẹ́ni dá mi lóhùn. kọ́dà lórí burúkú yàn gàgà ni kì í ṣe wọn náà rògbè jáde náà tó wọ̀ fi kọ́ àṣìyà màá dẹ̀ ẹ̀ fún ẹ ní ẹ̀kọ́ yẹn àbí ìfẹ́ dúró yìí mo ní kí ọ̀rọ̀ náà ó gbọ́ ni sáré lọ. má wà wẹ̀wẹ̀ yín o. mo láì kí sáré lọ. ó dà ṣé ìkọ́ta fẹ́ ṣe fún mi rèé ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀ ṣe láàánú o èmi ti ń kó èmi ọmọ olúwẹ̀rí màá gbọ́ òjò tí ìyó ẹ̀yin fẹ́ kó ṣẹkẹ́ṣẹkẹ̀ sí mi lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹkún àlọ́ ti bá fi fa sùrùtù nígbà bẹ́ẹ̀ ọlọ́run wo tùgbà ìwọ kọ́wọ́ mi dání o bó ṣe rù ló ṣe máa gbẹ ogún àbógbọ́ àjèjì lẹ́mọ̀ àjẹ́láyé bóyá lẹ́mọ̀ àjèjì lájẹ́láyé ọlọ́run ẹbí òní kò gbẹ̀yìn wọn náà fẹ́ gbẹ̀yìn ẹ̀. mọ wà wẹ̀wẹ̀ yín o mọ wà wẹ̀wẹ̀ yín o mọ wà wọ́ mi wẹ̀ yín. tí ìgbésí ayé ẹ̀ nísìn bí ò bá jẹ́wọ́ náà ló kó mi sí wàhálà nísìn jẹ́jẹ́ náà mo gbé ẹ̀rọ sí fíìsì kò rọ̀ ṣiṣẹ́ níbẹ̀ náà mo jẹ́ pé kò rọ̀ ṣiṣẹ́ ni kò ń ṣe pé kò rọ̀ ṣe kọ́ńdọ́tọ̀ náà pọ̀tọ̀ ọmọ inú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣeé gbé jáde síta bó o bá gbé ọmọ ọ̀dọ̀ náà sí orí bẹ́ẹ̀dì náà ọmọ rẹ̀ rẹ̀ ìrẹ́lẹ̀ náà ro ti máa bá náà ó bà tiẹ̀ jẹ́ nísìn oríire ayé ẹ ònú ẹ náà bó ti wú fìràpà rẹ náà gbọ́rọ̀. mo wá sọ̀rọ̀ fún ẹ nísìnyí o ọ̀rọ̀ tí mo fẹ́ ṣàlàyé fún ẹ ni pé nígbésí ayé ẹ náà tí ọ̀rọ̀ ń bá lè gbà fún mi tí ó yá fún ẹ̀rọ ìgágágá ibi tí ó mọ̀ bá bu iyọ̀ ẹ sí náà kó ṣe omi síbẹ̀ ni. iyọ̀ ò ní somi bẹ́ẹ̀ sáyọ̀ sórí páànù yóò jò wálẹ̀ ni. àìjẹ́ fún ìyẹn kò sí inú kan tí mo lè ṣe fún ẹ mọ́ra yí ẹ yàrá àdẹ̀rọ kù fún ẹ ni ẹ. ẹ̀rẹ́ mi lọ ní jáde ta kí n wá sẹ́wájú ní sẹ́lẹ̀ ọ̀dà ìwọ̀sí tó fi ń lọ̀ mí pọ̀ ọ̀dà kọkùnrin níṣẹ́ lápá kí n sì níṣẹ́ lápá náà ni ẹ̀ẹ́nì ká bọ́lọ́pàá sọ̀rẹ̀ òun náà nù mí wọ́n nà mí lé gbogbo orún sínú wọ́n sì lọ tẹ̀ mi ò rò pé ọlọ́pàá gidi ni ẹ́ wọ́n èso ọlọ́pàá gangan wọ́n bá jáwọn tí wọ́n ń sìn ìjọba ni tí wọ́n sì sin orílẹ̀-èdè wọn ò ní ṣe báwọn fún mi. títí ò bá ti là sí gbogbo ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ yìí tí ìlú ẹ bá tún ṣe ń jọ mí màá jáwọ́ lọ́rọ̀ ẹ ni. important kí ni gbogbo eléyìí náà bàbá ò lè ṣe ń ṣe báyìí ẹṣẹ náà mọ́tò mi lẹ́tẹ̀ lè gbé yàtọ̀ sí eléyìí ẹ̀ẹ́dẹ̀ mo bí sáà lọ bó ṣe wà important tó. ẹ̀yin kẹsẹ̀ ní sùúrù náà ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrùn oko ló ń gbé mọ́tò yìí ni mò ń lò kí tó ra àwọn tó kù náà tí mọ́tò bá dẹ̀bẹ̀ bàjẹ́ kò ní sọ fún yàn tìbí tá à ń lọ yẹn ẹ ti bẹ̀ a sì ní 1 hour ahead ó má kan ju ọmọ tí mò ń ṣe náà orí bá ti. time ti lọ kẹ ṣe kíá ni time ti lọ. tẹ́mi òun ṣẹ̀ mí ọlọ́run ọba ń gbọ́ òun ṣẹ̀ mí mi dẹ̀ ní mú ẹ jáde mọ́ lẹ́yìn tèmi. má ṣe yẹn sọjú nù má ṣe yẹn ó bá yá wa náà ní gbogbo eléyìí tèmi náà ń sọ yìí náà. o fẹ́ kọ́ mi iṣẹ́ mi ni èmi mo mọ bí mo ṣe ń tu lógo mi ibi sáà dẹ̀ ń lọ èmi mo mọ dẹ̀ mi mú yín lọ èmi náà sáà mọ nǹkan tó máa yọ sí mi lọ́wọ́ bẹ̀ àbí kí ni gbogbo wọn yẹn ẹ̀pẹ̀ pé tó ti yé máa yan díẹ̀ sí. ẹ ṣáà dáhùn ẹ mọ̀ pé sẹ́ẹ̀dì ti lọ ẹ ṣe dáhùn. Sọlé ojú mi ò lè tàn jẹ mò ń gbọ́dọ̀ àti pàgọ́ mo ti wù ọ́. Adimẹ́rù èmi ni tùǹgbà Sọlé tùǹgbà ọmọ ṣọ́ọ̀bù
gba 2 months. kí ló wá ṣe ń bí báyìí. bó o ní ṣe ní débi ìyàwó mi ń ta bíà palọ̀ ń bẹ̀ ń hòtẹ́ẹ̀lì tó wà ń bẹ̀ ń ibẹ̀ ní ti ń ta bíà palọ̀. ó mí pé ìyàwó ẹ̀ ń rọ̀ ń bíà palọ̀. ọ̀rọ̀ nù ọ̀ ń ta bíà palọ̀ èmi wá gọ̀kadà ní ó ga fún ẹ o. ọtí ń gba ìgbádùn ti wà lára rẹ o. ọmọ ọ ti sọ́fọ̀ fún o. ò rí nǹkan ni. respect. èmi ń lọ́kọ́ sí ni ọmọ Sọlé ọ̀gá ọlọ́ ọ̀njẹ́ gan wàláì. Ọlọ́run. bó lọ wá wà báyìí bó làṣírí rẹ wà. ọmọ lógo mi ara ọ̀tọ̀ ni Ọlọ́run ẹlẹ́dà. o ò lè ṣiṣẹ́ wa yìí ẹ̀mí ló dé. òṣìṣẹ́ tí ń lè ṣe. ẹ wọlé àwọn ọmọ lọ ń sìn. kò sí lẹ́bù tó ń gbé mi sí tèmi náà bá láì. iṣẹ́ ìpèròsọ́kọ̀ lè ní ṣe o. ìpèròsọ́kọ̀ wàláì. iṣẹ́ tí ń ṣe tí ò lówó lórí iṣẹ́ wọn ò pé mo ti bá dánfó ṣiṣẹ́ mo ṣiṣẹ́ dánfó àná sódì àná yàbá kò sí táyì ná àná wáyà. irú èrò yẹn kọ́ o lẹ́bù tèmi fi ń pèrò ó yàtọ̀ sí tí wọ́n fi ń pèrò. lẹ́bù onírú rẹ̀ wà tírú wa náà ò lè sí lẹ́bù kan náà lájọ wà. láyé tó bá ń gbọ́ ọ̀nà lẹ́bù ó yàtọ̀ síra wọn ò lẹ́bù yàtọ̀ síra wọn. ó lè yàtọ̀ sáwọn tí ò mọ̀ irú àwa tá a mọ̀ lẹ́bù wa déédéé ni lẹ́bù wa. èmi ni mo ti yàtọ̀. èmi kan sọ fún ọ owó ni ọ̀kan sí. iṣẹ́ tèmi corporate. ọmọ náà bọ́dì ẹ́ńjìnì ò sí. mọ́tò ní èmi ń pèrò sọ́kọ̀ ni o. tí wọ́n tún máa fi káà ṣe pèròpèrò ní pèrò sọ́kọ̀ ni tí ò bá yí ẹ. àwọn èrò tèmi dẹ̀ ń pè sọ́kọ̀ làwọn ọmọ yẹn. àwọn ọmọbìnrin. tí bá ti pè wọ́n sọ́kọ̀ inú mọ́tò máa kó wọn sí máa gbé wọn lọ bá ọkọ̀ wọn. tó ń gbé wọn lọ díkọ̀ ni. irọ́ o mo ń kó wọn lọ wọ ọkọ̀ àwọn ọkọ̀ wọn kẹ̀rí bàbá aláyé ni tó ti yẹ gbígbígbẹ́ ministers commissioners àwọn aristos tó ti yẹ ẹ́ sìn àwọn ló ń yẹ bẹ̀. àwọn bàbá aláyé yẹn kẹ̀rí wọ́n ń san èmi àwọn ọmọ náà tún ń san mí. ó fi wọ́n ṣaṣẹ́wó nù. ọmọ báyìí kan tán bá gbọ́ lẹ́nu wọn á bò ẹ́ wọ́n fi gbogbo ẹnu sọ wọn sọ fáṣẹ́wó. bó ṣe wà yẹn iṣẹ́ tiwọn ọwọ́ alẹ́ ni bó ṣe rí mi kí n ṣiṣẹ́ látàárọ̀ ọ̀dálẹ́ máa ń sùn ni. iṣẹ́ mọ̀ pé wàláì abájọ náà nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ onílẹ́bùrú tọ̀dọ̀ mi ọlọ́yàtọ̀ sí lẹ́bùrú tọ̀dọ̀ rẹ àjẹpẹ́ lẹ́bùrú tọ̀dọ̀ mi ń pèrò sọ́kọ̀ fún dáńfóònì àmọ́ lẹ́bùrú tọ̀dọ̀ rẹ ìwọ ń pèrò fáwọn àrísítò sínú kábúkábú. orí Èkó Àbújá Kaduna Kano bí ṣe ń gbé wọn kiri nìyẹn. ọ̀sẹ̀ yé mi bọ̀ bá. wọ́n ti ṣe wà yẹn tára bá tún pẹ̀ kan ṣó ti yẹ mo tún ń yẹ̀ wọ́n wò wọ́n ń san lówó wọ́n tún ń san lára. mo fẹ́ bẹ́ẹ̀ bó ṣe wù mí náà nu mo fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ẹ mọ̀ owó ń bẹ̀ náà. títí ó ṣe wà nìyẹn owó tí wọ́n máa pa lóṣù kan èmi máa pa tó bá dàárọ̀. kí mo wá ń ṣe iṣẹ́ tó bá ti yọ ọmọ owó kò sí iṣẹ́ tí ń lè ṣe. o lè ṣe o lè ṣe èmi ló ṣe mí tí ń lè ṣe. lẹ́bù ẹ̀ kéré. lẹ́bù ò kéré èmi náà mọ̀ kọ́ wà mú sí lè pèrò sọ́kọ̀ dáadáa irúṣẹ́ báyìí rọ̀ lọ́rùn gan ká ṣiṣẹ́ ìsìn náà ọ̀rọ̀ lọ́rùn. ok tó bá jẹ́ tìyẹn wàá rí mi lé pẹ̀sẹ̀ nìyẹn. mi ò lè wá rí ọ ká ṣe pápá pa ní ìṣẹ́jú àkàn. owó mi ọkàn rí pé Lagos mo ti bẹ̀rẹ̀ ṣe. kò possible. kò possible. má ṣe fẹnu yẹn ni màá ṣe fi ẹ́ mojú ọ̀nà ni mo ṣe máa introduce ẹ sí wọn ni. ovulasis kọ́ mi nù dájú ọmọ lọ. o lè tẹ̀lé mi. èmi ló dé. àwọn ilé ò lè gbà. ọjà náà ọjà gbọ́dọ̀ yọ kankan. ó gbọ́dọ̀ yọ kankan. o tí ì fi gàlàlà yìí lọ. èyí wá yàtọ̀ kò sí ìlera nú eléyìí. ó ti rí jẹ́ kí n fún ẹ láwọn ṣẹ̀rí fọwẹ́wẹ́. irọ́ àmọ́ fún mi lé apọ́nbẹ́pọ̀ rẹ̀. ó lè wà lójú ẹ ó wà ní ojú ẹ. kò kúrò lára àwọn náà ìjẹ̀bú ẹ̀ kó ń bẹ̀. màdẹ́mà rẹ̀ is coming. olóòsì ṣàgbà. ọlọ́run ti kẹ́ ẹ náà nù márùn-ún ni. bá a lọ. ó kéré. àyíra lẹ́tà. solosole aristo. gbàgbà. dáwọn ọmọ rẹ lóhùn. aristo. wo àyíra lẹ́tà. rí mi o. kò sí wàhálà. ok. àjọ wà náà. ilé máa sọ fún ọ táwọn èèyàn lọ bá tí mo bá wà kíá ọlọ́mọ ẹgbẹ́jọ́ kan máa kọ̀ pẹ́mẹ́ sórí yẹn ni ọlọ́run nǹkan sórí bó ṣe máa ń ṣeré yẹn bó ṣe máa ń ṣeré yẹn every time tó bá ti tọ́ mìíràn báyìí ìṣẹ̀lẹ̀ máa ń ga sókè báyìí tó máa ń ga sókè báyìí tó máa ń ga sókè báyìí àdúrà ni máa ń gbà kó má lọ jábọ́ ọlọ́run ọba ń gbọ́ because ò ń gbìyànjú and for that I love you so much ọlọ́run ọmọ nìyẹn èmi ò lè afford láti lose for anything serious. Bọ̀sùn olóyin lẹ́nu ṣá sugar coated mouth bọ̀ ṣé kò ń ṣe pé òun flatter mi. èmi
flat eye bó ṣe rí lẹ́mìí mi gan òun ni mo bá ẹ sọ̀rọ̀ yẹn sí wàláì. ṣúrí àwọn kọ̀ọ̀kan yìí máa ń bọ́ọ̀gù mi nípa ẹ̀ gan látìgbà tèmi àti ẹ ti jọ ń jáde kò sí ọ̀rọ̀ ẹ̀kan tó máa sọ kò sí bó ṣe lè pẹ́ tó ó ṣáà máa ṣe ẹni ṣá ṣó mọ̀ bẹ́ẹ̀ ṣá. ṣorí nǹkan tó mọ̀ máa jẹ́ kó mọ̀ lẹ́nu gbogbo yẹn máa ń wò mí níwò èèyàn ni of course ó yẹ kẹ́ wò mí bẹ́ẹ̀ ṣorí ẹ̀dá tó lọ́n dá mi ẹ̀dá ìgbín ló dá mi ẹ̀yà ìgbín ni mí ó kàn fáwọn èèyàn bìnrin mi lára ni mo fi yàtọ̀ sí ìgbín díẹ̀ tí n bá tẹnumọ́ nǹkan báyìí á ṣẹlẹ̀ o á ṣẹlẹ̀ ìgbín tẹnumọ́ gé ogun lọ́rọ̀ mi bàbá mi ni o màmá mi ni o àwọn ẹbí mi ni o wọ́n mọ̀ pé tí n bá sọ nǹkan báyìí ó máa ṣẹ ni aláṣẹ lèmi ọmọ aláṣẹ ni mí àṣẹ wà lẹ́nu tó ń wò yìí. túbọ̀ sùn mi lè gbàgbé ọ̀rọ̀ ẹ̀ ṣá. o ṣáà bí mi àtẹ́ṣe wa so èmi ń tọ́jú 70 tèmi nítorí ìgbà tí mẹ̀tẹ́ máa di báyìí kò lè máa rí nǹkan kan ná gbogbo 70 tẹ̀jì tí wọ́n ń sọ yẹn paperwork lásán ni 70 tèmi yẹn wọ́n ló ní láìtàlá 100% ẹ̀wọ̀n ló ní gbogbo ẹ̀ kò sí nǹkan tó fẹ́ fi ṣe. kí ni future tí mo ní pẹ̀lú wọn married man ọlọ́mọ mẹ́ta. look èmi tí mò ń tẹ̀lé ẹ tí wọn náà dẹ̀ ń tẹ̀lé mi orí mi ò kú kò yẹ kí mo ṣe èrè mo mọ nǹkan tí mò ń ṣe mo mọ bí ṣe ń tolé mi sí tí mo bá dẹ̀ fẹ́ fẹ́ ẹ tí mo dẹ̀ mọ̀ pé máa fẹ́ ẹ mo mà yẹ ti máa fi ẹ sí ẹ sọ kò lè sí problem lórí ìyẹn tó ti yẹn sìn what I'm telling you ni pé business yìí I continue because èmi ò ní gbà kí wọ́n discontinue sí ó máa affect àwọn méjèèjì náà ṣé o ò rí bẹ́ẹ̀ ni orí wọ̀ ní burú o ṣàmì. ṣọwárì gbogbo bó ṣe ń mú ẹ kí n dìyàwó ẹ kí n bímọ fún ẹ ó ti wá wọn ẹlẹ́dàá ẹ o mo ti lóyún fún ẹ. ó ṣe kí ni. mo ti lóyún. olóyún oyún ti ọmọ bíbí àbí ti nǹkan mi. ṣé oyún mi tún wà apart from èyí tó fi ń bímọ yẹn náà ni. Congratulations, but no jubilations, no celebrations, Rosie, no celebrations. Túbọ̀sùn. Túbọ̀sùn. Kí ni nǹkan kan kí ló ń kọ́ lẹ́kọ̀ọ́ ara mi fún sìn? Kí ló ń gbá mi kókókókó fún sìn? O fẹ́ dá ara mi lóní. Ṣé ọ̀rọ̀ tí mo sọ yìí ó fa ìbínú? Kọ́ olóòlóyún mo dẹ̀ ti kọrin fún ẹ. Kí ló tún kù? Ẹ ló bẹ̀rẹ̀ ṣe kí n wo orí pàápàá náà, ẹ ṣe kí n ro orí dáadáa náà, tó yẹ pé one way traffic ni. Come, ṣé tó kọ́ mo sọ fún ọ wípé you be my second wife. Yẹn ló wá lọ plot, ó lọ concur, ó wá lọ lóyún. O lọ lóyún without seeking for my consent o lọ lóyún lẹ́yìn mi so possible ṣá tí mo kàn wá sọ̀rọ̀ mo sọ story mo sọ tán kalẹ̀ mo kàn wá mo block sí ẹ lórí o dẹ̀ ti gbàbẹ̀ nìyẹn ṣé bọ́lá ṣayé nìyẹn ni but listen ṣé láti sìn lọ láti wákàtí lọ láti ṣẹ́jú lọ gbàgbé pé ọkọ wà láàrin mi àti ẹ orí yẹn mú kúrò fún àbàdà kó gbàgbé báyìí. Anyway ṣá tí bí tá à ń ṣe ó ti click lánàá. ewu nìyẹn. ti business tá à ń ṣe. And kẹ́kọ̀ọ́ bọ̀ báyìí tọ́rọ́ tó yọ báyìí mi ní sọ sínú àkáǹtì ẹ̀. Why? Èmi ò lóyún mo kàn fi try ẹ̀ wò ni. Ṣé mo kú lórí burúkú ni ẹ́ olùṣì ẹ̀dá èèyàn ni ẹ́ ó wà heartless ṣá sórí tí èèyàn bá rí ejò tí wọ́n rí ìwọ ló yẹ kọ́ wọn kọ́ pa kọ́ tó wá fàbọ̀ wá bá ejò yẹn. Rose tó bá tún pe Rose ajá ló máa jẹ ẹnu ẹ̀yìn Ṣàngó òun ló máa jẹ ẹnu ẹ̀yìn òun ló máa pa ẹ́ kú. Gbogbo wọn tó sọ mo fún ẹ ní o
mo fún ẹ mi ìfẹ́ sọ̀rọ̀ sí nítorí ọ̀rọ̀ owó tó wà lẹ̀ mo ń dá ìṣe ẹ o bóyá sọ mo ń dá ìṣe ẹ o owó ló fà á o owó ló ká mi lọ́kọ̀ báyìí o ẹ burú o. Rose mo tún wálẹ̀ fún ẹ sórí gbogbo nǹkan tí mo sọ yẹn ká gbà pé mo tún ju òun lẹ̀ ni mo tún kó jẹ́nsìn mi sọ bẹ́ẹ̀ mọ́ listen èmi kò fi test ẹ wo ni sórí mo kàn dramatize ẹ fún ẹ ni kò yẹ mo dramatize ẹ fún ẹ ni mo ka magazine kan lánàá mo rò pé kí n tẹ wo bó ṣe máa ń ṣe bó ṣe máa ń rí mo ṣe jù ú nù ẹ kò ní òmí nẹ. pẹ̀lẹ́ o actor Délé Òdùlé àbí ìwọ ni ògògó ọ̀rẹ́ Yínká Quadri. irọ́ o. So wọ́n hà ti tíátà fún èmi ó lọ ṣe ẹ̀dá èèyàn yẹn sí. mo tún gbà yẹn náà má repeat ẹ mo tún ti ń pọ̀jù mo tún gbà yẹn náà now listen wo gbọ́nà Rose wa sórí listen máa sórí ẹ̀ máa mọ̀ àwàdà díẹ̀ díẹ̀ kò máa rí díẹ̀ wo bí gbogbo ọtí mo sọ yẹn wo tún wo mo sọ fún ẹ̀fẹ́ tún lóhùn mo tún drop ọtí mo sọ yẹn mo kó jẹ padà mi ò mí ní ẹ listen tí mo sọ pé you be my second wife wàláhì Ọlọ́run bá ń gbọ́ mo fi Ọlọ́run bá búra you be my second wife. Ògún ló máa pa ẹnu tó fi sọ̀rọ̀ yẹn. Ajáládé jẹ́ ó dájọ́ Rose jọ nítorí Ọlọ́run jọ nítorí ṣùgbọ́n máa yẹ ká máa mú business papọ̀ mọ́ affairs. jọ sórí bí owó yẹn jẹ́ kí n tẹ̀ fún mi tèmi ń bẹ̀. ọ̀gá àṣé gbogbo ẹnu pé 70% yẹn o tí ẹ bọ́ ní sef mo kàn ní kí n máa bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ ní ẹgbẹ́ àwọn kòkó sọ. of course Rose of course wọ́n ló ṣe ní mo bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ ní. má tiẹ̀ wulẹ̀ expect ẹ̀ kò sí 10 kọ́bọ̀ báyìí tó máa wọnú àkáǹtì ẹ̀. má ṣe yẹn ọ̀rọ̀ owó kan pa má ṣe yẹn jọ nítorí Ọlọ́run fọ́ Ọlọ́run ẹ̀dẹ́dà ẹ̀bẹ̀ sórí ìwọ ẹ̀ kò yí ẹ ní you are still my second wife I'm telling you sórí oríta kan fi ṣe ẹ̀fẹ́ sí wọ́n máa ní orí ẹ̀wà tẹ́lẹ̀ ìbejì báyìí máa bí Ọlọ́run bá rí mi má tànù ìbejì lè fẹ́ tànù má tànù Ọlọ́run bá rí mi you are my second wife serious o ṣe so báwo lọ́rọ̀ owó yẹn. Okay wàá gba 40 màá gba 60 final. Yes take it or leave it. má ṣe yẹn ó jẹ́ kó mọ̀ pé èmi gan ni mo wà directly involved ní deal yìí náà nítorí pé wọ́n já accountant mo ṣe pè é mọ́ra mọ̀ pé owó yẹn lè tètè máa jáde because tá a bá pè é mọ́ra owó ò ní jáde bọ̀rọ̀ ok jẹ́ àgbàgbé tàtà yẹn wá kò yẹ ẹ̀sìn now torí bí ọ̀rọ̀ ṣe jẹ́ ẹ̀sìn jẹ́ àkó ṣe ní 50-50 ṣé wọ́n pọ̀ náà ló kó suggest nígbà yẹn kò yẹ pé bó ṣe fẹ́ nìyẹn of course èmi náà fara mọ́ kò yẹ owó òkú jẹ́ nǹkan lójú mi kọta wálé ayé fún mú ọkàn wà délé mú nǹkan lọ mo fara mọ́. Rose hello ẹ̀kẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ́jọ́ Rose. Okay. My answer. Thank you. Ẹ tó wà ní room 204 yìí. Kí ló kùn sí ilẹ̀ tó sọ̀rọ̀? Wọ́n ṣe máa pass out. Wọ́n ṣe máa pass 90. Sọ̀rọ̀ kan concept everything. Otherwise, I'm a jẹ́ kún bẹ̀rẹ̀ o. Okay, sir. Hello, Sandra. Akọ̀dà mi dúró síbi kan ò ní yọjú. Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Múra gbàgbà tó múra pé kò máa bọ̀ nbí. Mo ti gbọ́. Èyí fẹ́ máa bọ̀ ló wet. Oyè ìkọ̀kọ̀ sọ wá táàrí ìkọ̀kọ̀ sọ ṣáá. Ó dà má bẹ̀ mí mọ́ tó bá fẹ́ kéṣù bẹ́ẹ̀ jà. Mo fọ́ lọ́n bẹ̀. Má tiẹ̀ gbà pè mí mọ́. Má ronú pé o fẹ́ bá mi sọ̀rọ̀ kan gbọ́. I don't want you to call me anymore, okay? Mi ń bá wọn tó serious báyìí mi ń bá wọn ṣe. Ó dàbọ̀ good day. ilẹ̀ messenger ilẹ̀ pẹ̀lẹ́ jọ ṣẹ́mọ̀nù ńkọ́ sif. Ṣé tó ní ibà ẹ̀ àbí ìwọ náà. àní sif.
sí àmọ́ tí wọ́n wá sí lọ́jà yín ni. ṣé ti mainland. ti island alẹ́ yẹn tó wá bá tí wọ́n wá sí bíbá yìí tí wọ́n wà ní irun 17. ok mo pa àwọn ẹ̀ sọ̀rọ̀ wọ́n lọ sábìjà láàárọ̀ yìí wọ́n ní ọjọ́ kan látàbùjá sí wọ́n ti lọ láàárọ̀ yìí. oh gosh agreement ò sí láàrin wa pé wọ́n tà fún lónìí ìwé ìmọ̀ ní sámọ̀ ní kẹ́ ẹ̀. ṣé kò sí. lẹ́nu àárọ̀ sílọ̀ lẹ́yìn ọ̀rọ̀ tá a jọ fi mí rẹ̀ jọ wà láàárọ̀ yìí tó sì rẹ̀ mí ń sẹ́ mo sì ti jíṣẹ́ tó rẹ̀ mí. ṣe pìtì. oh god of nonsense ẹ kí wàá gbogbo òsì. ọ̀dà náà pẹ̀lú ìbúkú tó lọ ààrẹ ti rìn lọ́sàn-án yìí safe. safe. ẹ pẹ̀lẹ́ jàre. ẹ lẹ́sà fọ́tò wo lẹ́yìn àtẹ̀lẹ́ rí gbà yìí. àwọn ẹ̀rìn. ọ̀sán ìbójú yín ń bọ̀ bí wọ́n bá ọkọ̀. àwọn nǹkan tí mò ń wò yìí ó dálẹ̀. ẹ̀lẹ́ náà jẹ́ dodo àwọn ọmọ. wọ́n yí kébù. wọ́n dá ọ̀dà. sẹ́ra wo ni wọ́n ṣe tó kún bọ̀ wọ́n ìsọkọ̀ kú tọ́nu àwọn ní sars ni wọ́n dúró wa ń ké ní. lórí bẹ́ẹ̀ mo dẹ̀ wò pé èèyàn lè jòfé wọn. ọ̀tọ̀mọ ní jòfé ọ̀tọ̀mọ ní jòfá. kí ló dé. èèyàn lè jòfé kó jòfá èèyàn sì lè jòfé kó mọ́ jòfá èèyàn sì lè jòfá kó mọ́ jòfé jòfá àwọn ètí ẹ̀ bá wọn tẹ́rí sí jòfá lánàá ìfà òsì jòfé gangan là á gbé jòfé là wa kẹjọ nǹkan sí alọ́wọ́ kẹjọ nǹkan sí alápò. ẹ jẹ́ ẹ̀rọ ọmọdé wọ̀nyí ẹ̀sùnmọ́ mi. dàmbó. kí ló dé bàbá. ẹ wọ́n sí ìbúra tí wọ́n fi yẹ́lò fífa ẹ sì sẹ́nu àtẹ̀ darí ọkọ̀ lẹ́pẹ́ ni sífù ọmọ tí ẹ mọ kankan. mo fẹ́ kájọ ní àsọyé. irọ́ ọmọ ìdílé wá bí àjọ dínàdúrà ni. lọ́ọ̀kan bá yín sí pé ìlẹ́rìí fa rẹ̀ kó ni. bàbá ẹ jẹ́ ká mọ kókó oníròyìn kan. ẹ kò sanwó ládàá ẹ sì sanwó òkú. ó ti yé mi. sífsì ẹ ló sì gbádùn àwọn ọmọ yìí. ẹ yé mi kẹ. ọkàn burúkú fún àwọn ọmọdé wọn ó gbóré ni. sífsì ẹyọ mọdà ẹyọ sí bàbá ẹgbẹ́ bàbá lárugẹ. ọmọdé aláyọ̀ títí mi bọ́sì náà àrókù bèbí wà lọ́wọ́ tó dá lé. kíákíá bẹ́ẹ̀ ni. ẹni fúnra yìí ti mú sẹ́yà síf ibi ọ̀rọ̀ dé ẹ̀yin náà rí pé ẹ ti ń gba wíkà mọ́ sọ́mọ̀. that's right. ṣóyè yín. that's right. ẹ tó wá gbà kó tó wọ̀ yín la ẹ̀já sọ ìtọ́jẹ́ kókó kájọ dúnàdúrà àwọn méjèèjì. bíi báwo kò yé mi dáadáa. bàbá jẹ́ tékèwé ni àbágbé sùn ká mọ̀ àbámúlọ́lé. ewu ohun tí gbà mí dẹlẹ́rù báyìí. sí bàrọ̀ mi máa ń dẹlẹ́rù gbà mí dẹlẹ́rù bá yọ̀ dẹ̀ bàrọ̀ mi ó gbẹ́rù sá lọ bẹ́ẹ̀ mo sọ fún yín ẹlẹ́rù tí wọ́n gbọ́dọ̀ gọ́. gbọ́nà ó ti sọ fún mi pé nǹkan báyìí ni ó bá dẹ̀ ju okùn wọn lẹ̀. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ tá a wà yìí àjọ dínàdúrà ẹ sọ kókó iye tẹ̀sán ìgbà náà lèmi náà wà fún yín náà ní fún yín lókun sẹ́wọ̀n kó mo wó ládàá mo sì gbowó okùn yóò jókòó lẹ̀ fún yín lèmi ọmọ náà tèmi àmọ́ ká kọ́ ọmọ kókó wọ́n jà jà. ìyẹn tó fọ́ nìsín mi. kò ní kó ebi kà kó sí bẹ́ẹ̀ bí pàmò lọ ẹ sọ̀rọ̀ sókè sí mi ẹ̀ ń tẹ̀lẹ́lẹ́bẹ́lẹ́ lórí ọ̀rọ̀ tí ọ̀gbà yìí. no à ń sọ̀rọ̀ nípa overnight. all rice kẹ̀ wíwé sí all rice. ayé ìṣòro rice àgbésì mọ́jú ni. tí mo sọ nìyẹn. wà dọ́là overstay ẹ̀rọ akọ́ máa overstay ìyí o 20,000 ẹnì kankan ọjọ́ 40. àwọn méjèèjì. sí méjèèjì lẹ fẹ́ kó ni. pé ẹ kò méjèèjì pọ̀. sáwọn méjèèjì. ẹ sì rò pé mi yóò gbé. tó bá pé mẹ́fà máa gbé wọn. bọ́lá jẹ́ méjèèjì lẹ fẹ́ kó ẹ sọ 25,000.
lẹ́yìn san 15. ẹsẹ̀ ta gbọ́dọ̀ mọ fọjà lé. owó tó ń sọ yìí ìwà bá gbókè ṣó fẹ́ bá wa wọlé lókè. ẹnu ó sì wọ́n dọ́hùn a ó bá bàbá délé ẹni tí ò bá bàbá délé ìyá ni ó jẹ a ó bá bàbá délé. ẹyẹ ni possible. sí. bàbá fún ìgbà ẹ fi yẹn lẹ̀ ṣé àwọn tó bá dókè sí wọ́n lè di pé iṣẹ́ yẹn wọ àdàkà dáadáa kó a fi change díẹ̀ sí ẹ máa lọ àwọn jábọ̀ fún yín. ìjà bàbá ìjà ìjọ bàbá ìgbò mi ò lẹ́rọ àtúrù kúrú burúkú ọ̀kan kúrú mi nìyẹn ọ̀kan yàtì excuse me sir excuse me ma ẹni pé ẹ̀ka ló fi omi ara yín tó wá ṣe kí ni ẹ̀ ṣe rìsáàsì ara yín bẹ́ẹ̀ bá ṣe rìsáàsì ara yín àwọn ìyàtọ̀ ẹ̀yìn láwọn eléyìí wọ́n ń dábì rọ́bà dàtí kẹ̀kẹ́ dàtí rọrọ̀ ọmọ ń lọ ń gbọ́dọ̀ sọ̀rọ̀ ju ọmọ ń lọ ó yẹ kó ti yé yín sífù ń tẹ̀gbò alẹ́ òye ọ̀kankan ọmọ sífù. yóò ti kọjá tá a tiẹ̀ ti gbàgbé tá a ti ná tán. sífù rárá sífù yóò ti kọjá ti gbà ẹnì kan tẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bàjẹ́ kẹjẹ sífù débi ó mú skóòtù kọ́ sífù ẹ̀fún náà ti sè é àwọn ọmọ fi mọ nǹkan tẹ́ wọ̀ àmọ̀ sáìsì sífù owó pẹpẹ soup. kẹ̀kẹ́ soup. pẹpẹ soup lọ pè mí ṣe. sif ẹ lọ tọrọ fún báyàdá o. kí ló dé. owó lẹ́yìn onígbò yẹn jọ jìgá lára ẹ̀. ó pọ̀ jù. sif àwọn mọ̀lẹ́kì sóyọ lórí ọwọ́ ẹ. àmọ́ àá jábọ̀ fún yín. orí ẹ̀ pé bọ́ wọn dọ́sàn. babaláyé wà nìyẹn. babaláyé ni. àwọn bá sàlẹ̀ nìyẹn. ṣé wàá pa. ṣé ẹ̀dẹ̀ ṣó pẹ́ ni ìmọ̀ wá ṣá. bí yọ wà kò sí ní wá. mo ní bí lọ o. nígbà wọn ò ṣépè fún. ẹ̀wù táìmù ló ti lọ yìí ṣá. nígbàtà kò sí ọ̀pọ̀jù báyìí lọ nígbàtà àti pé kò tẹ̀ máa wà wá nǹkan kágbó kò tẹ̀ wà wá èmi ni ìwọ ni àfi tí màá gba nǹkan sára tí màá gba nǹkan sára yóò wọ́n gba nípa lọ́wọ́ ọkọ la. ìbáwọ̀ kámíkámí kùndùsù kámíkámí kùndùsù bóòrí àríyá tí ò ní dnd lè tẹ̀ wá yìí bóòrí kan òde tá a ti ẹ̀ wá yìí wá lé wọn lágbára yìí ifá tá ń tẹ ifá tó le jù ní ọmọ náà kárakáraká owó kárakáraká tó ń gbá ó ti pọ̀ jù lẹ́mọ̀gá kí bàbá. ẹ káàsán. my name is Tumba. Ayọ̀ lórúkọ mi. ọgbà ìyàlú wọ́n fẹ́ ìwọ ọmọ wa rí oríṣiríṣi la tún rí o ọmọkùnrin kan ló dé o láti pàtí ó dé láti jandom lọ́ba ní kí n bá òun wó bẹ́ẹ̀ àmì tí ẹ̀ wá rò pé gẹ́gẹ́ bá a ti ń gbèrò sọ́kọ̀ pẹ̀lú àwọn èrò tá à ń pè ní para tí ó wì ọláboyún lòún fẹ́. aláboyún kí ló bọ. mo wá rò pé njọ́ mo ti ń nẹ́jà tí mo ti ń gbọ́jà kí wọn gbá aláboyún rí wọn ti ẹ̀ gbọ́ páboyún sí irú rẹ̀. ń gbọ́ Ayọ̀ ṣé àwọn aláboyún náà tún máa ń ṣerú sẹ́tẹ̀ǹsì yìí. dáadáa aláboyún wà tó ń ṣe dáadáa. bẹ́ẹ̀ni. bẹ̀rù ní kálukú pẹ̀lú tiẹ̀ ni. lóòótọ́. ẹlòmíì ọkọ ẹ ti travel ẹlòmíì nǹkan tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ̀kọ́ tó lóyún ẹlòmíì lè jẹ́ nǹkan tó máa fi fíìdì ọmọ tó bá bímọ tán nìyẹn ọ̀rọ̀ lórí owó ni. ọ̀rọ̀ rádaràdá bárakàrà olówó owó ẹ̀fẹ̀ owó sí. ọ̀dà irú nǹkan táwa ń sọ yìí téèyàn bá bá aláboyún ṣé kò ní sí ipa causes kankan ní ọjọ́ iwájú. kò sí nǹkan tó máa ṣe ìjọba máa lo condom pẹ̀lú wọn ni. ọ̀rọ̀ lórí condom so àwọn tí wọ́n lóyún èèyàn gbọ́dọ̀ jẹ́ rọ́bà pẹ̀lú wọn. ó di dandan wọn máa lo condom. àwọn wèrè tí mọ̀ yàrá gírí mọ̀ ènìyàn tí ó ti yó. àsìkò owó ìyanu ẹ ṣé Ayọ̀ a lè rí àwọn alábàárẹ̀ báyìí kárí nísinsìnyí. kó tó ṣẹlẹ̀ ní pẹ́ lè rí báyìí bẹ̀tọ̀ lórí owó ni o. ọ̀rọ̀ lórí owó kékeré lówó máa ń pè wọ́n sórí aago. kó kàn sórí aago ọ̀fẹ́ nírò. ọ̀yàtẹ̀ kọ́gbọ́n àbọ̀. òsì ọ̀ndọ̀ trakasin. owó mumú láyà rẹ̀. àwa ẹ̀ ti ṣiṣẹ́ oṣù mẹ́fà tá a sì ní ká kó fún ọmọ aláìní. gbà lọ́wọ́ mi méjì ọ̀sán fún Ọbásanjọ́. òṣèlú kan náà mọ̀lẹ́bí rẹ̀ tó lóyún ká mú un lọ ká pèrè ọ̀sọ́kọ̀. tí o gbà lọ́wọ́ mi. Ayọ̀ ẹ̀yà pè. kí n pè wọn owó kan mo fi wá credit sórí handset mi ṣé máa ń pè yàn nìyẹn mi ò fẹ́ fi nǹkan kan lè yàn kọ́ ló fẹ́yìn lówó yẹn. sọgbọ́n. ẹ mówó lẹ́jà ọmọ fèdè fọ ọmọ fèdè fọ ó lè lọ sọ sanwó credit kẹ ọmọ mi làwọn sọgbọ́n ọmọ sọ̀rọ̀ bí ẹ̀tọ́ káyìn ní àwọn sanwó credit kẹ.
dáńkọ. ẹ bá mi wá nǹkan kan ní ilé ìgbélé yìí fi sí mi. fún tìrì sẹ́ni ní kóòtù elólókó lẹ̀ gbáà. jẹ́ ìgbélé mi kò gbádùn. wọn náà jẹ́ sára bẹ́ẹ̀ ọ̀yá pé wọ́n. ọmọ nẹ́ẹ̀sì iṣẹ́ kọ́yákọ́yá ni aboyún mi ò gbọ́. ọmọ kan bẹ ládùúgbò wa kẹ́ni lè ń jẹ́ gbogbo ọ̀wẹ́rẹ́ àdúgbò kìkì ni téèdé sẹ́mẹ́tìrì téèdé ló ń fa ó ń jùrù kiri ni téèdé símísìn níbẹ̀ tó bá ti rí àwọn ọ̀wẹ́wẹ́ wọn ti gbé ọ̀daràn yóò máa jó bọ̀ àgàgà kọ́lẹ́ lòmí ọ̀dà kan tó wá gba nọ́mbà kí ló bí ọ̀dà a sì tún gbé nọ́mbà lọ́wọ́ wọn. àwọn kẹ̀kẹ́ adéwùsì mọ̀lé wálé afọ garantọ survey lọ́gbọ́ esco na survey na survey wow kí ẹ dà wọ́n náà dà ọjọ́ pẹ́. hello tèmi ọ̀rọ̀ mi báwo ni ṣé wàá pa níbo ló wà wà lè blessing ó tiẹ̀ dá bẹ́ẹ̀ tẹ̀sí jọ wà pọ̀ yẹn bísínẹ́sì kan wà bí mú wa níbi tí ìtọ̀ yẹn nísinsìnyí kí ẹ tètè wá bá mi mo wà pa ọ̀rọ̀ lórí owó ni ẹ máa bọ̀ ó máa yọ owó mo ò lè ṣí fún ẹ náà mo ní nǹkan máa yọ owó tí ó bá ní yọ owó mo máa pè ẹ ní láéláé kò pọ̀ sí mi. wọ́n máa bọ̀ ní ìṣe àwọn àbí àwọn ará yẹn. ó máa wọ ẹ má wọ̀ rí ok wá bá mi in 30 minutes time ok ó ṣe ẹ̀wọ̀n. ọ̀rẹ́ wa àwọn yẹn dájú wọ́n dájú aláboyún. ọwọ́ ta tiẹ̀ wà kólúwa rẹ̀ sọ́ra ìyá mi ti wọ 80 mo gbọ́dọ̀ máa mójútó àwọn kan tí ń bẹ lóde ìsìn wọn kọ̀ kí wọ́n káyà kí kẹsẹ̀ ìyá ọgá òkè àníwá sì kí wèrè mọ́lẹ̀ wà fún lóyún wèrè tíntìn. orí burúkú ní bọ́pọ̀lọpọ̀ ọjà nítorí àwọn bàbá wa máa ń ṣàlàyé pé tí èèyàn bá gun aláboyún tí ẹ bá ṣe pé ló fún lóyún ó dìgbà tó bá pe tọ́rọ́ kó lọ́tọ̀ wọn tó sórí rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn wáyé tó ń ṣe pé àdìtú ní orí o tẹ́lẹ̀ kan bá jù lọ́jọ́ ní kó tún lé wọn ní ẹlòmíràn wọ bàtà sẹ́sẹ̀ yóò gun aláboyún yóò lọ rí yóò bọ̀ rí ni. ẹ kú jókòó ọ̀rẹ́ báwo kò bá ìdánwò lọ́sẹ̀ tó wà pa ẹ kú jókòó. ẹ kú jókòó ọ̀rẹ́ mi. báwo ni ṣé wàá pa èmi nìyẹn o. kí ló ń ṣẹlẹ̀. happiness. o sọ. ẹ dákun ṣé kí mi sọ̀rọ̀. àwọn ọ̀rẹ́ mi lóde ẹ fúfú ẹ bá wọn sọ̀rọ̀ náà wọ́n lè ti pẹ́ ń gbòòrò gan ẹ bá wọn sọ̀rọ̀. tó ń bá ire ọ pọ̀ jù kí n mọ̀ bá dẹja kí n mọ̀ pẹ́ sálìkó kí n mọ̀ bá da kan. ọ̀rẹ́ kí ló ń ṣẹlẹ̀ ṣé ká mọ WhatsApp náà. àwọn ẹbí yìí lè bá wọn fóònù ẹ bá wọn sọ̀rọ̀ náà. wọn ò ní sọ̀rọ̀ kẹ̀ àìsọ̀rọ̀ ti jẹ́ wọ́n ń sọ̀rọ̀ lu abàjẹ́bàjẹ́. pápá ẹ má tijú lóòótọ́ ẹ fífì láti bá a sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ lógo yín. kí ló dé. tijú kẹ̀ níjọ́ wọn tijú ni ọba wọn náà jà bẹ̀ ẹ ǹlẹ́ sísí mi ẹ pẹ̀lẹ́ ẹ kú ìjókòó oyún yóò ti tó oṣù mélòó báyìí. 4 months ni oṣù mẹ́rin péré. oṣù mẹ́rin ẹ̀yin ńkọ́. 5+. oṣù márùn-ún. ó tún lé pàápàá. ẹ sì tún gbé já pẹ̀lú oṣù márùn-ún yìí. ìyẹn lè rí ni 7 months gan wọ́n ń ṣe 8 wọ́n ń ṣe so kò sọ̀rọ̀ náà. wọ́n dá dúbúlẹ̀ 7 months náà. kò sọ̀rọ̀ bàbá. ọ̀nà ẹ mọ̀ nǹkan tí wọ́n ṣẹlẹ̀ ẹ jẹ́ rí yín. ayé la máa ṣe ká tó sọ̀rọ̀ ayé la ṣe ká tó sọ̀rọ̀ ẹ̀rí tójú bá ń kọ́kọ́ mọ́ ẹ̀nì so. àwọn ènìyàn báwọn kúkọ̀ wọ̀ wọ̀. ọjọ́ ọ̀kan mi mọ̀ ṣe bẹ̀rẹ̀ jẹ́ òmùdí mọ́tò. ọmọ tó jó ọ̀kan. ẹ fún ní ìgbéyàwó tó ní. bàjẹ́ ọ̀sẹ̀ ìyá pẹ̀lẹ́ bóòlù ṣéèkì wèrè bóòlù. ẹ dúró ṣé ẹ̀yin lẹ fẹ́ ṣe top up ni àbí báwo. sẹ́yìn náà lè top up ni. ayé ẹ kéré ẹwẹ́ bàbá. ọmọ ọ̀sẹ̀ torí pọ̀ tí mọ̀ mí délédélé ni lápò mọ̀ mí délédélé ò ní sọ pé mo wẹ́ sọmọ kan ní kí wọ́n kì í tú ẹrù wèrè bí ẹrù wèrè bá ń bẹ ń bá yà ọkọ̀ mọ́ríkà ó tù bẹ́ẹ̀ làwọn ẹrù tí wọ́n bá di ìsàlẹ̀ kò sí táà lè wọ̀. ẹ ṣọ. kí ló gbèrò sọ́pọ̀. àjọmọ̀ sọ́pọ̀ jọdọ̀ kú ni èmi tójú òkan tójú òkan. àwọn ènìyàn báwọn kúkọ̀ wọ̀ wọ̀. mi ní báwọn lọ́jọ́ wàràwàrà àti bí àtàwọn tí ń fẹ́ tèmi. ọlọ́ọ̀fà àti wọ́n. ayé ẹ̀kọ́ ọmọ rókè. àti wọ́n náà ọmọ tí n bá lówó tọ́wọ́ àgbàdo mi kò yọ kì í ṣèmi gan mo fẹ́ mẹ́jà o àwọn tí wọ́n fẹ́ mẹ́jà wọ́n ṣẹ̀dí láti ìlú ọba yìí. international ẹgbẹ́ ilé mi máa ń ta sọ international ẹ̀gọ́. international èmi gan máa ń ta sí. international lọmọ èmi gan tí wọ́n á gbé yìí náà international federation ọ̀ràǹdà kí ló ṣèkà lọ́mọ
SIM card. SIM card. Ṣé ìyàwó káyọ̀ sí? Ìwòyí láàárọ̀ yín tẹ̀lé mi lórí ìjókòó. Ẹ bá wùlẹ̀ kára orí la fi mẹ́rin láwo tó ti yé yín ẹ̀yin méjì lọ́wọ́ anájà ẹnìkan wọ́n rajà rẹ̀ bí ó bá sì kó rẹ̀. Mi ò kọ́ra mọ́ yín. Àwọn kan lára. Bó máa ṣe máa kọ́ra mọ́ yín. Mo lóun kóra. Tí nǹkan mi bá wà nílẹ̀ jẹ́ ká ń lọ kókó. Àkójọ ìṣòwò ti wá láì nísìn ẹ̀jẹ̀ àwọn tí èsè ti aláboyún ẹ̀jẹ̀ máa bá wọn yí iná. Chief of staff. Èwo ló láà fẹ́ mú ṣe báyìí? Ọ̀rọ̀ àwọn workers wa tó ti fẹ́ go on strike mo fi pé kí n wá bá yín kalẹ̀ address. Chief of staff. Má jẹ́ kéèyàn fọ̀rọ̀ strike dẹ́rù bà mí. Ẹ̀yin ò lè fi yẹn dún màhúrú mọ́ mi. Wo ọ̀run máa wó ni kí sọ́wọ́ ẹni gan. Ẹ mọ̀ pé àkàn lè máa wò wọ́n bọ́yìn threatening pa máa go on strike tó bá lọ go ahead 2 days lásán ó máa affect pulse wa. Mo expect kò ti pé àwọn labour leaders bíi 3-4 láàrin wọn kò ti settle wọn kọ́ padà sílé kọ́ lọ wá nǹkan sọ fáwọn èèyàn wọn. Oh yes. Bó ṣe yẹ kó rí nìyẹn sà bó ṣe mọ̀ pé bọ́ọ̀lù labour leader ẹ̀ ọ̀nà ni o tá a bá lọ pé balance ẹ̀tù ẹ̀ ó lè fẹ́ máa fi wá score cheap publicity stunt ẹ̀ mọ̀ ó dẹ̀ máa dangerous for the image of this administration. Kí ni wọ́n rò bó yẹ ká ṣe sí? Èmi fi pé ká wá nǹkan míì láti ẹ̀ ti san at least bó jẹ́ 2 months ní owó àwọn workers yẹn ká sort wọn out ìyẹn á lè mú ohun gangan fún rẹ̀ kó cool down. Ok bóyá federal revenue allocation ló máa come to our rescue òun la máa fi style dúró dè tọ́lọ́ máa jẹ́ kó bọ́ sí ní next week àfihàn sọ bíi 2 months fún wọn. Meanwhile iṣẹ́ ìdílé tí mo máa ń gbọ́. Mo ti gbogbo ẹ̀yẹ́ ti wà ẹ̀yẹ kẹ́ trust me na mo ti ṣe already gbogbo ẹ̀ náà mo gbé wá sí ìgbà fún tẹ̀lé mi. Hello, BYGA guest house. Okay. We have economy, standard, deluxe, super deluxe, and rare suits. The economy is 4,002. The standard is 5,000. The deluxe is 6,000. Super deluxe is 7,008. And rare suit is 10,008. C'est pas. C'est pas. Lápá àfọlọ́wọ́ rẹ̀ kárí bàbá gbé. Ìdílé rẹ̀ sẹ́wọ̀n kí n gba kọ́kọ́rọ́. Ẹ lẹ́ o, ẹ kúṣẹ́. Ẹ dákun ọkùnrin kan ni wọ́n béèrè tí wọ́n lọ́jà sí bíbá yìí. Ẹ wà ní room 2 àti 11. Wọ́n ti jáde. Irú ìjáde òsì wo lọ jáde tó sì mọ̀ pé oh God. Wọ́n ti fi mẹ́sẹ̀jì lẹ́nu pé ká fún mi. Mẹ́sẹ̀jì ni ó fi lẹ̀ fún mi ni àbí kó fún wa kọ́kọ́rọ́. Ẹ̀hún náà ni wọ́n sọ pé ká fún yín. Wọ́n sì ní mẹ́sẹ̀jì àyà mi jà lọ́pọ̀ bí bọ́ọ̀sì àti sọ́séjì. Ti sọ. Ìṣọ́. Bóòlù. Ẹ̀ka wa bá wọn lọ jáde. Àmọ́ fi kọ́kọ́rọ́ yàrá rẹ̀ lẹ̀ ká lọ rí dúró dé. Kò ní lọ jìnnà. Ọya bóyún tẹ̀lé mi ká lọ. Ẹ̀yin jábọ́ olùṣẹ́ mọ̀ṣá. Bí máa ń jábọ́ wọ́n ẹni ní. Ẹ fìdílé lẹ̀ fìdílé lẹ̀. Ọ̀gá o, wọn ò ní pẹ́ dé. Bí wọ́n náà bá rí ọkùnrin tí mò ń sọ yìí, àwọn mọ̀ pé nǹkan kì í bẹ̀. Ṣé lóòótọ́? Àfi bíi King Solomon. Ọmọ síngbọnlẹ̀ ọ̀gá ọtún wá kárì sókè. Ẹ wo bá èmi gan ò lè wait láti rí ọkùnrin bẹ́ẹ̀ torí mi náà máa ń láì kí ọkùnrin ṣe kíni kó kàtó dáadáa. Yes. Tí ẹ̀dùn náà mo fẹ́ béèrè kankan lọ́wọ́ rẹ̀ irú ẹ̀yin tẹ́ lóyún ìtẹ́ tún ṣiṣẹ́ aṣẹ́wó wọ́n bínú o ọ̀rọ̀ mi lè bọ́ọ̀dì lára rẹ o àmọ́ ń yà ń lẹ́nu pé àbó lèèyàn tó lóyún tó sì lọ́kọ tí ó tún wá mọ̀ ṣiṣẹ́ aṣẹ́wó. Point of correction baba. Business ni àwọn ń fi ṣe and then one top up ní bó ṣe wà yẹn. Business ẹ tó wá ń solve off. Yes. ẹ solve off ní ìgbọ̀n sókè. Torí pé tá ò bá ṣe business ṣẹ́yìn lè rí aboyún gbé wá fún àwọn client yín. Ọ̀tọ̀ o tún rí yẹn sọ ọ̀rọ̀ lọ́tún sọ o àti pé nǹkan kan tí ń yà lẹ́nu ni pé
kí ni sùn yín débi irú ẹ̀yìn aboyún tẹ̀tún ṣe irú sẹ́yìn káti ẹ̀ lẹ́yìn sẹ́yìn gbà tẹ́ ẹ̀ tí ì lóyún tẹ̀tún wá lóyún tán tẹ̀tún wá sọ continuity nù tí ìwé continuity sì tún bẹ̀ lọ́wọ́ yìí tẹ̀tún wá ń ṣe lọ kí ló ń fa rokéṣàn. ẹ ṣe ń sọ̀rọ̀ ni àti wípé ṣé lèyí tí ò yé yín ó pọ̀ ju èyí tó yé yín lọ. sọ̀rọ̀ mi yé yín bẹ́ẹ̀ èmi á láyé yín sí. oríṣiríṣi condition ló máa ń múyàn ṣe irúṣẹ́ báyìí. ṣé rí obìnrin mi wà tí wọ́n mú kó tó lóyún ọkùnrin á máa fẹ́ lójú á máa fẹ́ lémú á máa fẹ́ létí tó bá lóyún tán àwọn àbàndàn ẹ̀ ṣé mo mọ̀ tó máa dé ìwò pé bí yóò fẹ́ ṣẹ́yún kó má lè ṣẹ́ lọ́rùn ó máa ní láti top up. ẹlòmíì díẹ̀ tó ọ̀rọ̀ yẹn pé ọkọ ẹ̀ ò lóhun lọ́wọ́ kò yẹ yín òun náà lè fẹ́ ṣe pé kóun náà ṣe àzìní àwọn kọ́kọ́ rí pé ẹni tó ń lọ yà bí amọ ni kọ́mọ̀ pé òun náà lóyún èmi náà fẹ́ ṣe ogbẹ̀ kó wọṣọ tó dáa kó ṣe everything. ṣé ti tèmi tó wá yàtọ̀ ṣé rí before kí tó lóyún ọkọ mi gan mèrè ṣe torí pé mo lọ́ọ̀rọ̀ ọkọ mi mo ṣe rọra dúró pẹ̀lú ẹ̀ ṣé màá tí mo tún wá lóyún náà kò tún mèrè ṣe ẹbí ẹbí mo láti yí síbi kiri sọ̀hún kiri tó bá bá mi máa tẹ̀kọ̀lẹ̀ kí n máa tọ́pọ̀ dáadáa kó tó di pé oyún yìí gan dúró in fact àbí ọlọ́run ni kò mú tẹ̀kọ́lẹ̀ dẹ́bí mi láti já gbogbo ẹ̀ mọ́ tí wọ́n máa bímọ kó má ní mi lára bàbá ṣé lẹ́yìn gbogbo wàásù tí mò ń wàásù látàrọ̀ kí ni gbogbo ẹ̀ owó ṣe kí ni owó ṣe kókó bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ọ̀rọ̀ tó ṣiṣẹ́ ọ̀rọ̀ tó dáa ni o ẹlòmíì èdèdè ṣàṣẹwò ẹlòmíì èsì ìdèdè ṣerú ìṣekúṣe tẹ̀ sọ yìí ṣé ẹ mọ̀ pé lómi lè jó lóyún lọ́kọ rẹ̀ ó kù àwọn fámílì ò ní dá sí wọ́n mọ̀ wò àwọn fámílì kiri ó dànù òun náà sì fẹ́ jẹ nǹkan kan òun ní sẹ́lòmíì tí mi ṣàṣẹwò ó dàbẹ́ ni pé gbà tó lóyún ò lè da ò lè fáyìn nítorí gbà tó lóyún yìí oyún bọ̀ láàmú ọ̀rẹ́ lómi tó bá lóyún bídìí rẹ̀ ò bá wọ́ sọ́kàbísọ́fà rẹ̀ ọ̀yẹ́ yìí ń lẹsẹ rẹ yóò mọ tà sí ara wọn báyìí ni ẹlòmíì báyìí bọ́ bá lóyún yóò mọ datọ́ bí ìgbín ni ẹlòmíì ọmọ fà yọ̀ọ̀ yóò mọ fà dín yóò mọ fà dán àmọ́ tí ara rẹ̀ dá sakasaka oyún ṣe gbé ọrìn oscat kéèyàn rí oscat kéèyàn mọ lọ kọ́ mọ sí gbogbo dansia kọ́ mọ ó dùn gan o ọlọ́run. ẹ̀yin rí. kí wàá ní kí wọ́n fún ọ nígbà tí ọ̀gbẹ́ni yóò sì lé ká lè wá nǹkan kan fún ọ náà kọ́ jẹ àti mímu ó wà lára èmi náà mọ́ fojú olùsí wo mí o. ó yá yín látara tí mo ti jókòó síbẹ̀ látara ẹ̀bẹ̀ yẹn lọ́mì wọ́n yẹ kí n máa rojọ́ dànù. mọ́ bínú. ṣé oúnjẹ tẹ́mi tẹ́ máa jẹnu ó pọ̀. apọ̀lọ́wọ́ kan. ṣàwámà. sàláwà. sàláwà kọ ṣàwámà. ọ jẹ sàláwà sàláwà bẹ́ẹ̀ ni ó tiẹ̀ lórí oúnjẹ ọmọ tí mẹ́ni jandom sọ nǹkan mi tó jẹ. fried rice pẹ̀lú pepper chicken. ṣé títà náà nìyí náà. pepper chicken aláta. síkì aláta ọ̀hún abèrè sálẹ̀. àti bun bread. mi ò gbọ́ gbogbo ìbọn mọ́ gbọ́ bọ́ọ̀nù. bun bread bàbá. ọjọ́ búrẹ́dì tó bímọ. ọtí ti dá sọ́ra àwọn ètò òbèrè ń gbogbo ẹ̀ lọ́jẹ̀. owó wà lọ́wọ́ èmi náà. èmi náà ní kára jọ́ńdọ̀mù tó dé káwa náà sáré kára wa sówù kára wa ságbà. àbọ̀rọ̀ mi ò yí ọ kò sí èéfì ara kú èmi tí wọn náà ń wò yìí ọ̀dẹ̀ gbádùn mi o nǹkan tó mú dání báyìí tó ní júlẹ̀ fẹ́ lómi ní mi o ojú tó dúdú ló ń wò kómi náà mọ́ra kémi náà kó ọ mọ́ra kájọ jẹ gbádùn ayọ̀ àjọ ń gbádùn ara wa ni. òye ọ odidi rẹ ló gbé orí sára orílẹ̀ rẹ̀. alùkò ló máa rí kókò orí dẹrẹ. ẹ̀rọ dàbí kórí alùkò ni wọ́n tún wá bẹ̀ sí lóní kòtò. bàbá ìṣọ́ra yìí ẹjọ́ bàbá. ìgbádùn ara ẹ̀ yìí lóòótọ́ o. jẹ́ ká bọ́ jẹ́ ọlọ́run ìgbádùn mi wọ́n bá yìí o. ẹ má yẹn ṣe wèrè fún yìí o. orí òun. ìyá ọkùnrin kò lè fi jáde kúrò. bàbá ìṣọ́ra yìí bàbá ìṣọ́ra yìí. tómi bọ́ọ̀lù ṣe já wọlé báwo. ó yẹ kó sí èrè ni irú àjọyọ̀ kó wọ́n lò. ẹ ti ń bọ̀ kọ́ ni o. mo gbé bàbá ìwọ ọkọ mi ẹ tí mo lóyún fún. tẹ́mi àìdákùn sá. ìwọ èdè ló ráyè mọ́ ọ ṣòtúbọ̀ tẹ́mi wọ́n ti sọ fún mi mo dẹ̀ bá bẹ́ẹ̀ wọ́n ti sọ pé òun gbéṣẹ́ àbí mo ṣọ́ ẹ débì yìí ni. orí mi mo wá bá ń bí báyìí orí mi mo wá bá mi bẹ́ẹ̀. ìwọ gbé oyún mi wá sí ibi báyìí alákọ̀ọ́rí ìwà rọ̀bọ̀ mi fún ẹ tó bá tẹ̀ máa jọ pọ̀ lọ wàá jẹ́ ètò lẹ́yìn ó wáyé ti bàbá tó ṣojú bí ojú òkú yìí. èmi náà lẹ́yìn ẹni ní kiri mi mo lẹ́yìn ṣé àti pé mi gangan kọ́ ni mo lẹ́rù mo bá wọn gbé wá ní káàrù alẹ́ mi èrò sọ́kọ̀ lásán tí ò ní kankan ṣe pẹ̀lú obìnrin olómi.
ó lẹ́nu ọ̀rọ̀ àbí láyé ẹ ò ní ṣerú ẹ̀ mọ́ wàá gbà. ẹlẹ́yà ní tọwọ́ rẹ bọ́ o. bẹ́ẹ̀ ṣe wà ẹ ná ọ̀yà up and down. ẹ̀jẹ̀ mi kúrò bí ewúro. olójú dúdú ayé ò ní dáa ìwọ pẹ̀lú ìyàwó mi ní hòtẹ́ẹ̀ màá gún ẹ màá kó fún ẹ síta. ọjọ́ tó lọ́ọ́ náà jọ. ọmọ ẹ dákun ṣé ìwọ kálukú náà ló níṣẹ́ tó ṣe iṣẹ́ pèrò sọ́kọ̀ mọ́ sí ṣé torí pé mo wá pèrò sọ́kọ̀ lẹ́wà lọ ọ̀yà dáyé ọ̀bẹ. ìran bàbá ta ló máa padà yẹ sáà ọmọ bàbá yé wọ́wọ́ máa sùlẹ́gò ní sùlẹ́gò ní sùn. ẹ ṣàánú. ìwọ pẹ̀lú ìyàwó mi tí ó mọ̀ pé olóyún ní sínú ni. mo kú rí bàbá àgbààgbà tí mo pàdé ní Amẹ́ríkà ẹ̀ ń kẹ́ mi. ìwà ìta ni. ẹ̀yin ni àbẹ́ nǹkan níjà náà. kí ló àwọn wí tí bàbá yìí tún sọ. ó tiẹ̀ ti dáa táǹkù ẹlẹ́rù ti dé. ọ̀ṣọ́mọ ti ẹ̀gbọ́n pọ̀ ó ti lọ yọ̀kànjú àjọ. ọ̀ṣọ́mọ ti ẹ̀gbọ́n pọ̀ ó ti lọ yọ̀kànjú àjọ. playboy ti ẹ̀gbọ́n pọ̀ ó ti lọ yọ̀kànjú àjọ. ó ti ṣe tọrẹ méjì ó ti lọ yọ̀kànjú àjọ. mo ṣe tẹ̀gbọ́n tábúrò ó ti lọ yọ̀kànjú àjọ. Mr. Ṣọmọ kí ló fẹ́? Kí ló fẹ́? Ọ̀ṣọ́mọ kí ló tún fẹ́? Kí ló fẹ́? Ó ṣe ti wájú lẹ́nu, ó ṣe tẹ̀yìn kúlé, ó ti ṣe kábọ̀ọ̀tù mi, ó tún fẹ́ lọ mú tòsí o. Mr. Ṣọmọ kí ló fẹ́? Kí ló fẹ́? Ọ̀ṣọ́mọ kí ló tún fẹ́?